ṣe bẹ̀bẹ̀ láwùjọ. Alesta TV ìdùnnú àgbáyé tí Iyawo Alájà Sùúrù Ọlátànwá Adéwùmí Àbẹ̀kẹ́ Àdètán ṣe alágbèékalẹ̀ ẹ̀kọ́ lọ́n túbọ̀ jẹ́ kárí yín pé gbogbo dáadáa tẹ́ ẹ̀ ti ń ṣe wáràfánà ọmọ Kánò Àlíyà ẹjọ́ wá fi àsìkò yìí pé ẹ̀yin ará lé pé a ní ìdáhùn èèyàn láti ti gbé ìyá yìí lọ́wọ́ sókè jù báyìí lọ láti ti kún ìyá yìí lọ́wọ́ pẹ̀lú ohun mèremère nǹkan tó ti ń ṣe ní dáadáa on create awareness on support àwọn sickle cells wọ́n dẹ̀ ní empower àwọn ọlọ́jà kéékèèké ọ̀hún ṣe gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé oríṣiríṣi nǹkan ni a máa ń gbé wá sórí ètò Alesta TV ní ti dáadáa ìṣínilórí true life story láti jẹ́ ká lè kọ́ ọgbọ́n ẹ̀yin aráalé mo fẹ́ kẹ́ darapọ̀ mọ́ iléeṣẹ́ Alesta TV. Alesta TV wà lórí gbogbo platform tá à ń pè ní TikTok ẹ jẹ́ ká lọ join page wa lórí TikTok Alesta TV ẹ jẹ́ ká lọ wo mèremère tí Alájà Sùúrù Ọlátànwá Àbẹ̀kẹ́ Àdètán ti ń ṣe káwa náà ká máa share ká máa like ká máa comment so that àwọn tó wà níta náà ó máa fi ṣèwúlò fún wọn pẹ̀lú àwọn nǹkan oríṣiríṣi tó ń gbé wá sórí ètò. A wà lórí YouTube Alesta TV lórí YouTube ẹ jẹ́ ká lọ subscribe sórí YouTube Alesta TV ká wo ohun dáadáa tí ìyá yìí ti ń ṣe àwọn ìmọ̀ràn ìrírí ayé tó dẹ̀ ṣe ń support gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé best supportive platform Alesta TV ní bàbá àwa ni alátìlẹ́yìn àwa là ń gbé àwọn èèyàn là ń gbé wọn lọ́wọ́ sókè. Alájà Sùúrù Ọlátànwá Àbẹ̀kẹ́ nǹkan kò ní ṣẹ̀mí ẹ jẹ́ ká lọ sórí Instagram Mọ́msí àwọn ọmọ alálùbáríkà lórúkọ péjì wa lórí Instagram gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé Alesta TV wà lórí Facebook ẹ jẹ́ ká lọ join gbogbo platform wa lórí Facebook pátá Alesta TV ẹ jẹ́ ká lọ follow ẹ̀ pátá Imani Alesta TV ẹ jẹ́ ká lọ follow gbogbo àwọn pages yìí pátá kádẹ́wà active Òṣùpá Àdéníwùmí Alesh Su Alesh Alesta TV backup page Alesta TV loyal lover Sarah Adiola Alex Alesta TV group ẹ jẹ́ ká lọ follow gbogbo àwọn pages yìí pátá káwọn ohun dáadáa tí ìyá yìí ti ń ṣe Alájà Sùúrù Ọlátànwá Àbẹ̀kẹ́ Àdè gbogbo nǹkan tó ń ṣe gbogbo awareness tó ń create gbogbo bó ṣe ń support gbogbo àgbáyé ìdùnnú àgbáyé nìyá yìí jẹ́ fún wa ẹ jẹ́ ká kún ìyá yìí lọ́wọ́ sókè kí iléeṣẹ́ ẹ̀kọ́ tún lè gbèrò jù báyìí lọ fún àwa tá a fẹ́ kún Alájà Sùúrù Ọlátànwá Àbẹ̀kẹ́ Àdè account number wa ni 0123677469 lẹ́ẹ̀kan sí 0123677469 Surah Wumi Alesh 0123677469 Surat Wumi Alesh ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kún ìyá yìí Alájà Sùúrù Ọlátànwá Àbẹ̀kẹ́ Àdè jẹ́ ká kún wọn lọ́wọ́ sókè pẹ̀lú gbogbo dáadáa tó ń ṣe tá bá rírò àwọn èèyàn báyìí láwùjọ ara ò ní máa ní wá ẹ má wá jẹ́ ká gbàgbé o a máa ń gbé oríṣiríṣi nǹkan wá sórí ètò ní every Monday to Saturday tí ìyá wa máa ń create awareness tó máa ń dá wa lẹ́kọ̀ọ́ 7:30 p.m. Naija time ẹ jẹ́ ká darapọ̀ mọ́ gbogbo àwọn platform wa pátá ẹ lè jẹ́ ká máa join live show wa láti bẹ̀rẹ̀ títí dòpin 7:30 p.m. Naija time ẹ jẹ́ ká join live show wa ká wo gbogbo dáadáa tí ìyá yìí ti ń ṣe ó dàbọ̀ Alesta TV àwa ní bàbá. Auzubillahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Ọlọ́run ọba mi àtúndélé ni àwa ṣe ètò wa. Ètò wa bá ṣe máa ń ṣe ìwọ Ọlọ́run ọba mi ò lè dá ṣe. Ìwọ náà ni alpha àti omega mi ò lẹ́nì kankan tí mo tún ké pè. Ọ̀rọ̀ tí ó wá jáde lẹ́nu èmi Sùúrù Ọlọ́run má jẹ́ ń ṣì wí. Má jẹ́ káwọn tí ó bá mi dá sétò má jẹ́ kán ṣì sọ. Má jẹ́ kọ́rọ̀ mi má jẹ́ kòkòrò létí ọmọ aráyé. Àwọn ẹni ibi àwọn ẹni òkùnkùn tó máa ń gbénú òkùnkùn tá fà sínú ìmọ́lẹ̀. Ọlọ́run má jẹ́ kán lágbára lórí mi má jẹ́ kán lágbára lórí àwọn ọmọ mi ọmọ àfẹnubí ọmọ àfarabí má jẹ́ kán lágbára lórí ẹbí mi má jẹ́ kán lágbára lórí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátá wàláwù yásímù kàmínà nurse. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ti bá mi wà ní orí ètò ìpè káàbọ̀ ó tójọ́ mẹ́ta ṣàlàáfíà ni ṣé ẹ mí síwájú èmi mí sí yín o ẹ bá mi pé gbogbo àwọn jọ̀mọ́ ẹ jẹ́ kí wọ́n darapọ̀ ẹ jẹ́ kí wọ́n darapọ̀ ẹ jẹ́ kí wọ́n darapọ̀ mọ́ wa ẹ bá ń pa àwọn jọ̀mọ́ wá ò tí à ń dúró de àwọn jọ̀mọ́ wa láti darapọ̀ mọ́ wa ẹ jẹ́ kí a gbọ́ ìpolówó yìí ìpolówó òun làgúnmu òwò ìpolówó làgúnmu òwò ṣé ẹ̀yin admin iṣẹ́ ti wà nítòsí torí tí n bá tún máa repeat ẹ̀ fún yín anyway one time wọ ìkọ́ àì ní ìṣẹ́jú mẹ́rin àṣìní Sister Bọ́lájí Ṣórẹ̀mẹ́kú mo sọ fún yín tẹ́ ẹ bá ṣe ń dé gbà
ẹ pin calling number despite pé ó ti wà ńbẹ̀ mo rí pé ọmọ mi Kausara ti pin ẹ̀ ó ti type ẹ̀ ó ti fò lọ Kausara please put it again cause kó tó di pé I get busy ẹ fi síbẹ̀ má jẹ́ ẹ má gbé gbogbo ẹ̀ lé Kausara nìkan lórí tá bá ti ń ṣe ìpolówó kíní wa ẹ jẹ́ ká account number wa ẹ jẹ́ kó máa ìgbà ẹni kẹ́ jẹ́ ká account number wa ẹ jẹ́ kó máa lọ ẹ máa type account number wa I don't have to come out to repeat this àgbàlagbà ni wá tá bá ṣe wọlé ẹ fi kíní sí don't put everything on Kausara alone please TPR wa tá bá ṣe polówó ẹ fi account number wa sí tá bá ṣe wọlé ẹ fi calling number bó tilẹ̀ jẹ́ pé calling number yẹn ó ti wà pẹ̀lú title báwọn èèyàn míì wọ́n máa pe nọ́mbà bí tí ò yẹ kán pè bóyá kẹ́ ẹ ṣe fídíò nípa PR wa ẹ jẹ́ kán mọ̀ pé táwọn èèyàn tó bá wo orí title wọ́n rí calling number ń bẹ̀ a ní láti máa jẹ́ pé kán máa pè síbi tí ò yẹ kán máa pè sí kíní ẹ̀ ó máa ń it's very annoying ó máa affect kíní program ni ẹ jẹ́ kó ìtó time ẹ fi ẹ máa pa àwọn èèyàn wa ẹ̀yin náà ẹ share sí gbogbo ibi tó yẹ ká share sí ṣẹ́gbọ́n ẹ ṣe wọn káàbọ̀ ẹ jẹ́ kémi náà fi yẹn kémi náà share sí ibi tó yẹ kémi náà kì í share sí máa ń fi sórí WhatsApp status ibẹ̀ làwọn ẹlòmíì náà ti máa ń rí ẹ má yẹ kó jẹ́ pé ìjà bá ń pínwó àbí ìjà bá ń ṣe patí nìkan bá a bá fẹ́ sọ̀rọ̀ owó iyebíye náà ẹ jẹ́ ká pa àwọn èèyàn síbẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń dé ẹ̀yin náà ẹ máa pe àwọn èèyàn exactly ẹ tag àwọn èèyàn títí yín ẹ pè wọ́n ipe kan máa bọ̀ káwọn náà wá jẹ àǹfààní ńbẹ̀ torí many things tá a ti sọ rí làwọn èèyàn míì máa gbé wá bá wa ó máa ń jẹ́ kí n wo pé bọ̀ níbo làwọn èèyàn yìí wà gbà tá à ń sọ ṣé wọ́n sùn ni àbí wọ́n ti kú wọ́n wá jí padà because kò ń ṣe gbogbo ibi tó bá ti ń ṣe rédèrèdè nìkan ni kẹ́ máa pa àwọn èèyàn sí ẹ máa pè wọ́n síbi tó ti ń ṣe the true lawyer elections they no time tá ń jáde 7:30 wàláì àwọn ọjọ́ méjì tí mi ò jáde àwọn èèyàn pè mí àwọn èèyàn fi mẹ́sẹ̀jì lẹ̀ pé ń bo mo wà níṣẹ́ làwọn lọ ń search gbogbo kiri káàkiri those are the true elections kò ń ṣàwọn tó máa ní we love you we do this àwọn òrójú ìyá aṣọmọ lóore ni ọmọ ṣe máa ní kí nǹkan máa yìn mí ọlọ́run ọba ní bí ìṣe ẹlòmíì àṣẹ èmi ò ṣe torí pé kí nǹkan lè yìn mí so kò jẹ́ bí ìyẹn ṣe jẹ́ àyè ní ìṣẹ́jú kan sí àbí ìṣẹ́jú kan àṣìní. bẹ́ẹ̀ ṣe ń ṣe àlèmí náà ń ṣe ẹ̀ sí àwọn kíní orí kíní ní ti ẹ̀rántí ṣe ẹ̀ sáwọn pages wa but that's all right a máa ṣe ẹ̀ sí later. ẹ jẹ́ ká tag àwọn èèyàn wa àwọn èèyàn míì tó bá rí pé tó jọ mẹ́ta wọ́n á rí pé kíní bọ́ mọ́ kọ́ mọ̀ pé the true election kò ṣe ẹ̀yẹ ká máa pera wa àwa tá a ní kíní o níjọ́ tá a bá jáde ẹ ti mọ̀ 7:30 là ń jáde if there is gonna be a special program ìyẹn yàtọ̀ àwọn ará àta ló yẹ ká máa pè káwọn náà máa bọ̀ kọ́ wá join wa bó ṣe yẹ kó rí nìyẹn. bàmọ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ti bá mi wà ní orí ètò ẹ káàbọ̀ ilé àtọ̀nà yín náà kò ní í dàrú gbogbo wa ní rí ń gbé sọnù bí ò ṣe ibi ọmọ àmọ́ tó wọnú ètò nsìn afẹ́ kó pé 7:30 àwọn tó kí mọ́ grip at least ká mọ̀ pé wọ́n kí mọ́ grip wọ́n ti dé ni mo kí gbogbo ẹ̀yin ìyá àti bàbá tẹ́ ti bá mi wà lórí ètò àti gbogbo ẹ̀yin VIPs mi mo kí yín ẹ̀yin admin mi mo kí yín náà ẹ káàbọ̀ sí orí ètò gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ má jẹ́ ká máa repeat one thing people that really knows me I am preparing myself especially fẹ́yìn àgbàlagbà tá bá ti ń play kíní PRO wa account wa ni kẹ́ máa fi síbẹ̀
àmẹ́ni tó lè rí níbi a ti ṣètò tí wọ́n ti ṣe mọ́mì mi Adéọlá Ìjọ́níyì ẹ káàbọ̀ Ustaz mi Muideen Sadiq ẹ káàbọ̀ sí orí ètò ká tó wọnú ètò lọ gbogbo alamọ̀pá gúnmu ìpolówó làgúnmu òwò ẹ jẹ́ ká ṣe ìpolówó ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ lọ fún School of Journalism abẹ́ ẹ fẹ́ ṣe content creator Sheikh Sani Abdulgani mokẹ́yìn náà ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ lọ fún School of Journalism nǹkan tí ò bá jẹ́ pé nǹkan tó ní ṣe kíní tí mo lè fọ́ sàyà fún mi ò ní gbé wá ẹ̀yin tẹ́ ẹ bá lọ tẹ́ ẹ bá rí ń tẹ́ ẹ lọ kọ́kọ́ tí wọ́n kọ́ yín lákọ̀yege ẹ wá bá sú àlẹ́ṣ pẹ̀lú ẹ̀rí àádáwó yín padà à ń bèlè tàṣe èmi ò kàn kí n gba gbogbo ẹni ìpolówó just anyhow so ẹ jẹ́ kí a gbọ́ ìpolówó yìí School of Journalism ni abẹ́fẹ́ ṣe content creator ni abẹ́fẹ́ máa ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yóò wúlò fún yín ẹ jẹ́ ká jọ. Admission. Are you interested in making journalism a career? Do you want to broaden your knowledge in broadcasting, newspaper and magazine production, public relations, and advertising? Then enroll at the International Institute of Journalism, IIJ Ibadan. IIJ Ibadan offers diploma, higher diploma, and postgraduate diploma in journalism for interested journalists, broadcasters, and new entrants. For further inquiries, contact the coordinator, International Institute of Journalism, IIJ, number 2, Simeon Adebo Avenue, NUJ Press Center, Yagoku, Ibadan, or call 0805-804-6130 or 0816-084-8426. Announcer Olaji Kabir, Coordinator. Bó ṣe rí lẹ ti gbọ́ yẹn o brother mi Lékè Ògúndáre ẹ káàbọ̀ sí orí ètò so kí n tó rí wọnú ètò lọ ṣe rí táìtù wa èní ni mental health world awareness so in observance of that a sọ̀rọ̀ tí ó yẹ ká ṣe ní ìjẹta àbíjọ́wò tí mo kàn fi wá sọ nǹkan mi níjọ́ Monday tí mo rò pé a máa ṣe lẹ́nìí àgbè tí sẹ́gbẹ̀ díẹ̀ nù èyí tá máa sọ lẹ́nìí náà ó máa wúlò fún wa bó ṣe rí kí n tó wọnú ètò lọ ẹ dákun ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà ẹ ṣọ́ra o wa alaikum salam ajé àmì Tóyìn Ọlájámi ìyàwó mi alálùbáríkà ṣe rí brọ́dà wa kan láti ìlú òyìnbó náà ti kúrò lọ Nàìjíríà iPhone the latest owó iyebíye wọ́n yọ ọmọ wọn lórí àpò lórí ọ̀kadà wọ́n gbé mọ́tò wọ́n ní mọ́tò wọ́n ní àbúrò wọn obìnrin ló kàn ní pé fọ́ọ̀nù ọ̀kadà torí brọ́dà yìí náà máa ń gun kíní máṣíìnì alùpùpù náà ń pè é nílùú òyìnbó ọkàn á wò pé yìí fọ́ọ̀nù torí ìgbà táwọn ọmọ mi náà lọ Nàìjíríà wọ́n gan ọ̀kadà Nàìjíríà tẹ́mi gan yìí lọ yèmí àti lálẹ́dẹ̀ agun márúwá agun lọ sí Yaba market just for the fun of it so brother yìí wọ́n fi iPhone wọn sí inú àpò wọn wọ́n jókòó sórí ọ̀kadà orí ọ̀kadà tó wà ẹni tó wà níwájú wọn bóyá àwọn ọmọ olè bóyá àwọn ọmọ yahoo ni wọ́n yọ fóònù mọ́ wọn lọ́wọ́ owó iyebíye ṣe rí polówó tí mo wá polówó fún yìí mistake tí bọ̀dá yìí ṣe especially èyí tẹ́ ẹ bá ní iPhone mi sọ Samsung o níbi tí iPhone tó ṣe kíní dé ṣe rí àti iPhone ni o àbí Samsung ni o ẹnì kí kọ́kọ́ wà lórí fóònù yìí ní settings find my phone ṣe rí tẹ́ ẹ bá tan find my phone yẹn tí fóònù yìí tó bá jí mọ́ yín lọ́wọ́ bó jẹ́ lórí fóònù mi àbí lórí kọ̀ǹpútà ẹ lè mọ ibi tí fóònù yìí wà ìyẹn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ṣe rí àgàgà yìí tẹ́ ẹ bá ní iPhone àbí Samsung náà tẹ́ ẹ bá fi fingerprint yín
àti kíní password sí fingerprint èèyàn méjì ò lè dọ́gba ṣé rí àwọn iPhone lélẹ́yìí tí ẹ̀ tún wá bá wí tẹ́ ẹ bá fi ojú yín sí ojú ṣe mọ̀ pé like ojú yín ìpè láti lè fi unlock fóònù yín wàláì kò síbi tó ti lè rí ta iPhone ṣe yẹn special ni face recognition ẹ lè unlock any phone yẹn o ẹni tó ní fóònù lè má rí o bó ṣe àwọn tó jí wọn lè kò sí alájẹ ẹni tó lè rí sí face recognition ẹ lè rí láíláí kò sí nǹkan tó lè rí ṣe sí fóònù yẹn máa useless ni ìpolówó tẹ́ ẹ sanwó fún ni mo wá fi sọ ẹfẹ́lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá ní iPhone tẹ́ ẹ bá fi face recognition sí orí fóònù yìí kò sí nǹkan kan tí anybody lè rí ṣe sí ṣe rí kọ́ unlock kíní password yìí kọ́ gbé lọ fún àwọn yahoo bí Naija tó máa ní kò sí nǹkan jìbìtì àwọn ọmọ ní kíní face recognition wàláì kò sí nǹkan kan tó lè rí ṣe sí èmi ń sọ fún yín ni brother yìí ti sọ fóònù nù owó iyebíye ni o owó iyebíye wọ́n jí mọ́ wọn lọ́wọ́ ni àwọn ẹni tó jí irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé máa fi ṣàǹfààní wàláì wọn lè fi ṣoríire mo sọ fún brother yìí pé wọ́n gbé ikú àtàrun wọn lọ ní àtàṣe rí but ṣé rí there are some ways tá a gan fi lè protect ara wa tó bá fi face recognition sí torí iPhone wọn latest iPhone náà jí mọ́ ẹni yìí lọ́wọ́ kò sí nǹkan tó lè rí ṣe sí then find my phone ẹ máa fi sí ẹ yìí lè mọ ibi tí fóònù yín wà kó tó rìn jìnnà jù ẹ yìí lè mọ ọlọ́pàá débẹ̀ so mo kàn ní kí n fi yẹn ṣe ìpolówó tí ẹ sanwó fún ni èní yìí mental health awareness kìíní in observance of that màá sọ story oríṣi méjì in observance of World Mental Health Day. Mental health òun ni kíní ọ̀pọ̀lọpọ̀ wa là ń go through ẹ̀ àtọkùnrin ni o àtobìnrin ni kò yọ ọkùnrin lẹ̀ kò yọ obìnrin lẹ̀ ṣe rí màá bẹ̀rẹ̀ pẹ̀lú títí obìnrin mo ní ẹ̀yin obìnrin ẹ ṣọ́ra fún ọkùnrin bẹ́ẹ̀ náà dẹ̀ ni mo wá sọ títọkùnrin tó ní pé ọ̀dàlẹ̀ níyàwó òun èèyàn burúkú ni ẹ jẹ́ kí n tó lọ síbi títọkùnrin àti tóbìnrin torí tèmi bá ti wọnú ẹ̀mí bẹ́ẹ̀ mi bá ti gbé mi ó máa ń ṣòro díẹ̀ kéèyàn tó lè pè mí padà kí ni àwọn granddaughter mi ní láti sọ ẹ jẹ́ ká gbọ́. Hello everyone. This is Ejire Iyabeji Olikingo. Come and patronize our mommy. Come and buy Tinko. Come and buy Bama. Come and buy Kuri Kuri. Come and buy Abana. Come and buy crayfish. Come and buy Egusi. Come and buy pepper. My number is 08107150462. Our location is Abuja. ṣẹgbọ́n táwọn ọmọ mi sọ wọ́n ní location wa Abuja ni ẹ dákun ẹ patronize Iyabeji Onítìǹkù ṣẹ́rí inú mi máa ń dùn tí àwọn ọmọ ti tèmi àgàgà obìnrin tó tẹpá mọ́ṣẹ́ tí ò ṣalábọ̀dọ́ tí ò ta ìdí jẹun inú mi máa ń dùn láti máa kún onítọ̀hún lọ́wọ́ ẹ dákun ẹ bá mi lọ patronize Iyabeji Onítìǹkù gbogbo wa náà lára jẹjẹun ṣe rí kí n tó wá lọ jìnnà ẹ jẹ́ n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wa celebrate ọjọ́ ìbí ọmọ wa àjọbí ìyẹn landlady torí ọmọ gbogbo wa ni ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ tí wá celebrate 2 years anniversary alesta náà mo kí gbogbo yín o mo yìn yín ẹ ṣeun mo dúpẹ́ nǹkan ayọ̀ ni gbogbo àmà máa bára wa ṣe
ọjọ́ òbí ti kọjá gbogbo alarin tó ń ṣẹlẹ̀ lórí social media right now ṣé rí mo wá bẹ̀ wá mo rọ̀ wá ẹ̀yin tẹ́ ẹ bá rìn kiri àwọn èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà wá bá mi wọ́n ní àwọn èèyàn kan ojú mi náà gbé síbẹ̀ ẹyọ kan lójú tèmi méjì ní ojú landlady nígbà téèyàn fi ojú landlady ọmọ kékeré tẹlifí sídìsì ọkùnrin nínú messenger ọlọ́run ò ní kó bá yín o mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ má fi ọmọ mi minor ṣì ni ẹ má fojú mi ọmọ mi sídìsì ọkùnrin ṣẹgbọ́ ẹ gbójú ara yín lọ ẹjọ́ mẹni tẹ́ ẹ jẹ́ wọ́n sì láwọn ẹni tó ń ṣe kínní tó ń sẹ̀ǹdì orúkọ yẹn sí mi fake account ni wọn kì í ṣàwọn àlẹ́ṣíàn tọkàntọkàn mo mọ àwọn àlẹ́ṣíàn tọkàntọkàn àwọn àlẹ́ṣíàn tọkàntọkàn gan mọ̀ mí ẹ má gbójú ọmọ tèmi lọ fi sídìsì ọkùnrin lálejò mọ̀jú kó jẹun kó sì ṣeré pa ẹ má wàá gbójú tèmi náà ẹ má lọ fi tọrọ owó ẹ dákun gbogbo ọlọmọ pé ọ̀tá pọ̀jù ẹnímì lọ bẹ́ẹ̀ bá gbójú lọ fi ṣe kíní ẹ gbójú ìyá bàbá yín kẹ́ gbé lọ ṣẹgbọ́ àbí kẹ́ gbójú ìyá yín báwo lèèyàn ṣe gbójú irú mi máa lọ fi tọrọ owó nínú messenger tẹ́ẹ̀sì mọ̀ pé àwọn òpùrọ̀ kórí kíní ìjẹta lẹ́nìkan gbé ojú ustaasi wa tó lọ fi ń ṣe èpè gbogbo ọlọmọ pé ustaasi ò ń ṣe pè gbogbo ohun tí ustaasi ó sọ kò ju yááyú ya akọ̀yùm yááyú ya akọ̀yùm even báwa ta wà nú ayé gan bá a bá ń ṣe kínní yááyú ya akọ̀yùm lẹ́ẹ̀ máa gbọ́ lẹ́nu ustaasi àbí kọ́ máa táìpù subhanallah báwo ni Ọláwálé Marus ẹ kú gbádùn October o mo rí pé gbọ́n mi wọ́n kìlù sí yín bàdí ẹ̀yin ti UK yín lẹ́ ń gbádùn o ustaasi gbogbo ọlọmọ pé bí ustaasi ò bá táìpù yááyú ya akọ̀yùm yóò ní subhanallah níkì kíni ń jẹ́ ṣìṣàṣúrà mẹ́kọ ẹ táìpù orúkọ ẹ̀ ká lè fún lépè ó sì lọ gbójú stars ó tún gbójú àwọn ọmọ ustaasi ó sì lọ fi ń kọ́mẹ̀ntì burúkú ó sì lọ fi ń ṣépè ọlọ́run ló ní ká mọ̀ wá àwọn èèyàn àárín òru ni mo rí torí mo mọ̀ pé ustaasi ọmọjú yááyú ya akọ̀yùm yááyú ya akọ̀yùm àbí kọ́ ní subhanallah wàhálà ìbá bá ń sọ pé èèyàn ṣe kíní gan orí Facebook ń sìn ẹ ṣọ́ra ni Níkì Láolú ẹbú Níkì Láolú lẹ́pẹ̀ ṣẹ̀dá tó wà ń bẹ̀ tó jẹ́ pé àwọn àfáà wa náà wọ́n fẹ́ jẹ́ kán rí fín tó lọ fi ń ṣe èpè Níkì Láolú tó fẹ́ dá wàhálà lẹ̀ ó lọ fi fẹ́ picture stars àtàwọn ọmọ wọn ó lọ fi bú Àjì Àmẹ́wò láká ṣé wàhálà ìsìnkú náà fẹ́ dálẹ̀ yẹn gbogbo yẹn mọ̀ pé lórí Alesta TV ń bí báyìí we are peaceful people à ń ṣèké èbú àti ń ṣépè Níkì Láolú bálálẹ́ bá ní ó dáa fún ẹ láàsán àtàlálẹ́ ọ̀níjọ́ ó dáa fún ẹ èpè kọ́ àyájọ́ súnà inú àdìtì ni mo gbèlú ẹ lórí torí n tó o fẹ́ ṣe fún stars wa ń bí báyìí ó ti di tiẹ̀ àti gbogbo òdílé ẹ̀ torí ìdí èyí ẹ dákun àwọn ọ̀ka èèyàn pọ̀ o ìlú lẹ́wà yọ̀ǹdó ó ṣí kíní o exposing Alesta TV òun kan náà ní dúpẹ́ 83 kẹ́ẹ̀sì kan ló tún fi ń ṣe kíní kiri ẹjọ́ mo fẹ́ rọ ẹ̀yin Alesian ṣé nítorí mi ò ní admin tí bá ní mi ò ní admin àwọn admin mi Nàìjíríà náà wà Nàìjíríà ò dẹ̀ sí ní kíní mi ò ní mo fi tí bá fi síbẹ̀ wọ́n máa ní mo wà ní country tó wà ineligible bó tilẹ̀ jẹ́ pé mi ò gbowó èmi nìkan ni mo ń dáràn ní gbogbo pages wa èmi nìkan ni mo máa dáràn àti TikTok àti YouTube àti gbogbo ẹ̀ ẹ dákun
tẹ́ ẹ bá rí any negative comment on any of my posts, ẹ má ṣòpò dúró dè mí, ẹ report comment yẹn. Ẹ bá mi máa report comment yẹn. Ìyá Ondo ìtí ìjáwọ́. Bó ṣe mi mo ní padà wá mọ́ láti tún wá tún nǹkan kan sọ. Ó ti wà lágbede méjì ayé àtọ̀run. Ó ti dá láàmú tó ń jẹ lẹ́gbẹ̀ẹ́ ògiri. Kò jára ayé mọ́, kò jẹ́rò ọ̀run. Èmi Ọlátànwá agbára mi kọ́ o, àti render useless. Ṣé license ló ìjábọ́ lọ́wọ́ ẹ̀? Èyí tó ju license ló máa jábọ́ lọ́wọ́ ẹ̀. Ó yìí ń ṣe ìpè kiri. Ṣé tẹ́ bá ti rí gbogbo comment bẹ́ẹ̀ yẹn? Ẹ kàn report comment yẹn. Ṣé rí mi ò lè máa lọ káàkiri, mi lè rí gbogbo ẹ̀ ṣe. Ká ní mo ní admin tó jẹ́ pé wà ní ìlú tó jẹ́ wípé kò kí ń ṣe Nàìjíríà, torí ẹ̀ mo ṣe wẹ̀ yẹn ra Nàìjíríà. Pẹ̀lú àwọn nǹkan tó ń purọ́ tàn yín jẹ, tó ní monetization ti débẹ̀. Ẹnìkan tiẹ̀ fi iṣẹ́ òjò ẹ̀ sílẹ̀ tó ń wá kíní, èmi ò ní sọ fún nítorí a lè sọ sí kẹ́ni ara ní ń ta wá. So èmi máa ń wò yàn ni, èmi ò sí ń sọ fún àgbàlagbà tí ó ṣe, in tó bá pé oníkálùkù, Olúwa ló mọ ṣe àṣẹlẹ̀. Ẹlòmíì ò ṣe torí owó, ẹlòmíì ṣe torí pé ó fẹ́ gba àwọn èèyàn sílẹ̀ ni. So ẹ lọ darapọ̀ mọ́ the School of Journalism yẹn, òun la fi bẹ̀rẹ̀ ètò. So ẹ jẹ́ kí n wá lọ sínú ètò. Story tí mo gbé wá yìí, eléyìí ò ṣe story o, in tó ṣẹlẹ̀ gangan ni o, tí mo mọ̀ sí. Ọkọ àtìyàwó, Ọlọ́run ọba kò ní jẹ́ ká pàdánù ọmọ. Gbogbo abiyamọ ayé á ní fojú sunkún ọmọ. Ẹbí ọmọ wọn àgbàlagbà ni wọ́n pàdánù. Ọmọ yìí ti ṣetán ní yunifásítì, ó ti ṣe ògbọ́n, wọ́n pàdánù ẹni. Nígbà tó wá pàdánù ọmọ yìí, ṣe mọ̀ pé àwọn obìnrin ó wá wò pé ọmọ òun yìí ò tí ì bímọ. Luckily, ọba ọkọ ẹ̀ sọ wọ́n lọ bá dókítà. Ó láwọn oògùn tí dókítà lè fún yàn, ṣe mọ̀ pé kéèyàn tó bá fẹ́ tètè lóyún. Ọlọ́run sì ṣáámi sí i. Nígbà olóyún, ọmọ wọn tó yìí ṣaláìsí yọ ìpọ́dún méjì o. Ọfọyún yẹn ìbejì ló fi bí. Gbogbo ọlọ́mọ pẹ̀lú táwa wà yìí ìlú Amẹ́ríkà kò sí help, kò sí nǹkan kan. Wọ́n jọ agree. Ìyàwó yẹn kó àwọn ọmọ yẹn kó wọn lọ sí Nàìjíríà. Ilé wọn Nàìjíríà. Ọgbà nání ọ̀rẹ́ ẹni tó ń gbà pé táwọn ọmọ bá ti pọ́dún kò wọ́n á padà. Ṣẹ́rí láti fi pé ìrònú ilé tí wọ́n ń gbé tọ́mọ wọn àgbàlagbà fi ṣe aláìsí yẹn, wọn ò fẹ́ máa rántí ẹ̀. Nígbà tí ìyàwó wà Nàìjíríà, wọ́n ní wọ́n fẹ́ ta lé yẹn, ṣe mọ̀ wọ́n lè move kúrò lọ sí àdúgbò òbòmíì. Ìyàwó tó wà Nàìjíríà yìí, ó wá sáìn kíní, ṣe mọ̀ like orúkọ ọkọ àti ìyàwó lọ́jọ́ wà lórí ilé. Tíyàn bá dẹ̀ fẹ́ ta lé, àwọn méjèèjì náà jọ máa sáìn kó tó lè ta lé yẹn. Ìyàwó give power of attorney. Wàláì mo wà against ẹ̀. Mo ní kí ìyàwó yẹn má ṣe é. Mo ní kó ní sùúrù. Wọ́n náà ní àìlè ìgbà tọ́rí tán fẹ́ tà. Ìgbé òtútù ò ní fẹ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ wa. Ìgbé torí tó òtútù bá bẹ̀rẹ̀, ṣẹ̀mọ̀ owó ilé máa ń dínkù. Kò ní dàbí oṣù mẹ́ta pé la fi máa ń rọrùn nínú ọdún kan. Ní sọ́mà owó ilé máa ń lọ sókè. Mo ní kó ní sùúrù. But hey, me I only give advice ni. Àkọ́ṣà kò sí lórí. Ó give power of attorney. Wọ́n ta lé. Ṣẹ́rí ilé máa appreciate ní ìlú òyìnbó tí wà yìí ni. Wọ́n ti ra ilé yẹn ti pẹ́. Gbogbo lé owó tó ti san. Téèyàn bá ta lé, ó máa rí owó gbà padà. Wọ́n ti jọ ní lọ́kàn pé ìyàwó á bẹ̀rẹ̀ sí ní ṣokòwò. Ìjẹ́jẹ́ mọ̀ wípé nígbà tí ọmọ wọn ṣaláìsí yẹn, lára àwọn ẹni tó wá ń bá wọn kẹ́dùn, ẹni yẹn ṣe mọ̀ bí àwọn area sister. Àwọn area sister ló jẹ́ sí ìyàwó. Ó wá ń kí wọn. Olóúnjẹ aṣọ oúnjẹ àgbẹ̀ wá fún wọn. Onígbà ṣe gbá wá. Àwọn èèyàn lọ ń kí wọn bẹ̀. Ìjẹ́jẹ́ mọ̀ pé lára ẹni tó wá ń kí wọn tó jẹ́ bí area sister yẹn, òun máa lọ kọ́ develop interest nínú ẹ̀. Níbi tó ti ń pe ọkọ kí, òun àtọkọ
wọ́n jọ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ìkọ̀kọ̀ ṣé ìyàwó ti lóyún bó ṣe bímọ ló gbé kó lọ ìbejì báwo ni ó ṣe ṣe àìmọye àwọn èèyàn ló fi ṣẹlẹ̀ lọ dúró tì wọ́n nígbà tọ́mọ ṣaláìsí ìlú yìí kẹdẹ̀rẹ̀ bó ṣe ò jẹ́ ni wáì tíyàwó wà Nàìjíríà tó ń gbájúmọ́ àwọn ìbejì area sister ó ti ń bá wọn mú bẹ́ẹ̀dì ọkọ náà ti ń lọ ọkọ ti kọlù fẹ́ area sister yìí kò ń ṣe onísísídé o òun náà ti bímọ tó dàgbà o ó fi ọkọ ẹ̀ ń bẹ láti fẹ́ ó fọkọ ẹ̀ sílẹ̀ nítorí ẹni yìí nítorí bàbá tí ó lùzù ọmọ pẹ̀lú ìyàwó ẹ̀ yìí ìyàwó tó wà Nàìjíríà tó sign power of attorney nígbà ọkọ ta lé gbogbo owó tó ṣẹ́kù rẹpẹtẹ ìròyìn ta sí ìyàwó létí lẹ́kọ̀ọ́ ìpè ọkọ ẹ̀ àti lágbájá báyìí mà ti ń jáde kò máa ń ṣe nǹkan kékeré wọ́n mà ti di tọkọtaya ó mà ti fẹ́ ọkọ owó gidi fún rẹpẹtẹ pàápàá kó máa fi ṣòkòwò pé kó fi bẹ̀rẹ̀ restaurant subhanallah owó tó jẹ́ pé òun àti ìyàwó ẹ̀ tó lùzọ ọmọ náà jọ jìyà jìṣẹ́ lé lórí ọkọ fún ìyàwó tuntun bí ìyàwó yẹn ṣe gbọ́ ó palẹ̀ mọ́ àwọn ọ̀bẹ́jì ó ń du padà bọ̀ nílùú òyìnbó ń gbọ́ dé ìlú òyìnbó ìtòrò kan ló bá o ọkọ yẹn ò fi bò ọkọ sọ fún pé yes kí ló fẹ́ kóun ṣe ó lọ jókòó ọdún kan sí Nàìjíríà ọkùnrin lòun ṣé kò mọ̀ para òun béèrè fún ni subhanallah ìyàwó tó jókòó sí Nàìjíríà oyún ìbejì ọmọ ìbejì yìí ọkọ yìí ló bí fún o àjọmọ wọn ni o ẹ dákun ṣé tí ọkọ yẹn tó bá jẹ́ para béèrè fún ṣé Nàìjíríà ti di èèwọ̀ ẹ̀ tí ò lè lọ bá a bá tiẹ̀ nítorí iṣẹ́ kó jẹ́ ọ̀sẹ̀ kan lásán ọ̀sẹ̀ kan ló lọ lò pẹ̀lú ìyàwó ẹ̀ kó fi lọ bá ní àjọṣepọ̀ is that an excuse? ṣé excuse nìyẹn ìgbẹ́ nítorí ó fi òun sílẹ̀ fọ́dún kan obìnrin yẹn dẹ̀ ló máa ń kíhun níbi tó ti ń kíhun pé ẹ pẹ̀lẹ́ ń bẹ̀ yẹn ó gbóúnjẹ wá fóun nífẹ̀ẹ́ àwọn ti wọ̀ subhanallah ṣé níbi tí mo fi sọ pé mental health wa à ń láti mójútó obìnrin yìí tó dé ẹ má gbàgbé pé obìnrin yìí wọ́n pàdánù ọmọ wọn àgbàlagbà kò tí ì ju ọdún méjì lọ ọdún méjì àbí kó lé díẹ̀ obìnrin yẹn wò pé n tó lè mú mínú dùn ṣé mo pé ẹni tí bàtà ń ta lẹ́sẹ̀ nìkan ló lè mọ̀ ó wò pé òun fẹ́ ọmọ mi Ọlọ́run gbàdúrà wọn lóyún abímọ mi yẹn ó jẹ́ bèjì Nàìjíríà tó máa lọ kó máa lọ tẹ̀pá ń bẹ̀ ó lọ tọ́jú àwọn ọ̀bẹ́jì àwọn ọmọ kókó méjì ta ló máa bá a tọ́jú wọn àjọmọ wọn àtọkọ ni o ọkùnrin bí ní gbogbo ọkùnrin lórí bẹ́ẹ̀ o but sharing in observance of World Mental Health Day a láti dáàbò bo ìfọkànbalẹ̀ wa ọpọlọ wa mental health wa ó ṣe pàtàkì náà obìnrin yìí padà dá Amẹ́ríkà sí ọkọ yìí wá ń rojọ́ pé ó ń ṣépè fún òun subhanallah obìnrin yìí ò lè ṣe tó ń ṣépè tẹ́lẹ̀tẹ́lẹ̀ o obìnrin yìí ò kí ń ṣe ẹni tí mo ń rojọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀pọ̀lọkùnrin yóò sì rò wípé bóyá ìyàwó òun ti ń lose ẹ̀ ni number one nígbà tó ọmọ wọn ṣaláìsí wọn ò lọ fún counseling ẹni tí irú ẹ̀ bá kàn ló máa mọ̀ pé èèyàn lùzù oyún bàjẹ́ lára àyàn gan obìnrin mọ bó ṣe máa rí lára òun ká má ì tí sọ pé ọmọ tó ti lọ yunifásítì tó ti ṣetán nílùú òyìnbó yìí tó ti ń ṣiṣẹ́
bẹ́ẹ̀ wá fò ṣánlẹ̀ kó kú. Ìyá ẹni tó lè múnú dùn. Ebe wọn àtọkọ lọ́jọ́ fún wọn ní oògùn pé kán fi lè bímọ. Tọ́lọ́hun sì fẹ́ àmì sí tán wá bí ìbejì. Ta ní ọba tọ́ bèjì nílùú òyìnbó? Ó wá lọ Nàìjíríà. Ó lọ tọ́. Excuse ọkùnrin ni mò ń sọ fún yín, pẹ́yìn obìnrin ẹ yẹra yín ní break. Nísìnyí olóbìnrin yẹn ẹ ó ń ṣépè fóun. Ṣé ó yìí róhun tóun yìí ń wọlé? Ọkùnrin yẹn ta lé yẹn, ilé ńlá wọn yẹn o. Ó wá ra ilé mi tán ẹ̀ kò tó ilé ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn. Owó tó ṣẹ́kù ń bẹ̀ rẹpẹtẹ. Ó ṣí rẹ́sítọ́ráǹtì fún gẹ́fúrẹ́ǹdì, ó ló ti dìyàwó wo. Bí area sister ló jẹ́ fẹ́ nìyí o. Ó wá bá wọn kẹ́dùn ńgbà tọ́mọ wọn kú ni o. Ṣé rí àwọn obìnrin jẹ́ ká yára wa ní break? Ká ní obìnrin yóò give power of attorney. Obìnrin yà wà ń bẹ̀. Ọjọ́ máa kọ check ilé ẹni tó ra lé. Ọjọ́ máa kọ check yẹn sí orúkọ ọkọ àtìyàwó ni. Àwọn méjèèjì náà jọ máa sign ní ẹ̀. Wọ́n jọ máa deposit èrè tó rí lórí ẹ̀. In tó ní kálukú fẹ́ fi tiẹ̀ ṣe wọ́n á jọ pín. Ìyàwó yìí trust ọkọ ẹ̀. Ìfẹ́ tó ní sí. Ó trust ọkọ ẹ̀. Ló ṣe give power of attorney pé check yẹn yes. Kọ́kọ́ òun deposit òun trust ẹ̀. Kò sí nǹkan kan tí ó ṣe sí. Àwa yìí ní kán má ṣe é. But hey, ọwọ́ àtúndé tán. Ìyá ọ̀nà méjì, ọ̀nà mẹ́ta. Ìyá yìí lose ọmọ. Òun àtọkọ ẹ̀ náà lọ́jọ́ lose ọmọ o. I guess nǹkan a máa dúra wa jura lọ. Bóyá nítorí àwọn obìnrin la gbé oyún. Ṣé jọ́ kíyà ẹ̀ kọ̀ dá rántí? Bóun ṣe bí ọmọ yẹn, ọmọ tó ti dàgbà, tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ tó kù yẹn. Ọgbẹ́ ọkọ̀ ayérayé ni. Ọlọ́run má jẹ́ kí òbí kó lose ọmọ. But I guess ó dúra wa lọ́kàn jura wa lọ. Ìbásùn ló bá ọkọ obìnrin yìí. Subhanallah. Láàárín ọdún kan tíyàwó ẹ̀ fi wá Nàìjíríà, ó sì ti fẹ́ yàwó. Lẹ́ni tó mọ̀, lẹ́ni tó ń gbóúnjẹ wá tó wá ń bá wọn kẹ́dùn, ó ti ṣí rẹ́sítọ́ráǹtì fún. Ó wá ní ìyàwó òun ń ṣẹ́ èpè. Kò rò pé ìyàwó yẹn kọ́ mọ́. Wàláì, depression ti setting. Nǹkan míì ti setting. Ẹ jẹ́ ká mójútó ara wa, ẹ̀yin obìnrin. Nísìnyí, mo ní kó wá bọ́n ṣe máa encourage obìnrin yìí. Àwọn tó súnmọ́ ojú èmi lọ. Kó lọ fún counseling. Ó láti lọ torí pé kò ń get better. Ó máa ń get worse ni o. Kò ń get better. Àfi tó bá lọ fún ìtọ́jú. Ìyẹn tóbìnrin. Ọkùnrin yìí, program tó yẹ kí wá ṣe ní kíní. Ẹjọ́ ìyàwó ẹ̀ ló gbé wọ́n nídìí mọ̀ràn wa. Lára mental health awareness day náà ni o. Torí nǹkan yìí, ó ti ń dààmú ọkùnrin kò tí lè get over ẹ̀. Ipe ìyàwó òun, ó lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn fóun. Ó ṣí ṣọ́ọ̀pù ẹ̀ ń gbòòrò. Ó yáwó ní báǹkì ni o. Ogún tó jẹ lọ́dọ̀, ṣẹmọ̀, ogún téèyàn jẹ lọ́dọ̀ bàbá. Ó fi yáwó. Àti entitlement ẹ̀ lẹ́nu iṣẹ́. Ó tètè put in for early retirement. Àwọn iṣẹ́ ìjọba ẹ̀mí mọ́ bọ́ ṣe ń ṣe ṣá. Torí kò jẹ́ pẹ́ ní tí ìdarúgbó. Éèjì náà fi ń ṣe lọ́dọ̀ tí wá ń bí l'Amẹ́ríkà. Ó kó gbogbo owó yìí pọ̀. Ó ṣí ṣọ́ọ̀pù ńlá. Electronics nǹkan lówó ńláńláńláńláńláńlá. Subhanallah. Ó wá fọ́ ṣọ́ọ̀pù yẹn. Wọ́n dẹ̀ jí gbogbo nǹkan tó wà nú ẹ̀ lọ pátá. Wọ́n kó kú ẹyọ kan. Níjọ́ tó máa ṣiṣẹ́ yìí, níjọ́ tí ìyàwó bá ọkọ dúró, ọkọ ló máa ń ti ṣọ́ọ̀pù.
ó ní kíní alarm system tó máa ń fi síbẹ̀. Ó níyàwó lòun gbàgbé. Ẹni báwo làṣírí ṣe tú. Ọkọ iṣẹ́ mọ̀ pé àwọn ẹni tó bá kàwé tó ń san tax tó ń san kíní ó wá gba insurance. Ó níyàwó yìí ló ń kéjù ló ń jọpá ló ń jọsẹ̀ ló ń ṣe gbogbo ẹ̀. Charity insurance bá ti wà involve torí pé níye tí insurance máa san padà fọ́kùnrin yẹn níbi tó wá ti ń ṣe investigation wọn kiri wọ́n rí méjì nínú àwọn ẹni tí wọ́n lọ jalè yẹn mú. Méjì tán rí mú ó ní kó ṣeun jẹ́jẹ́. Ìyàwó ọkùnrin tó gbẹ́jọ́ wá bá wa yìí ó lóun ló gbéṣẹ́ fún àwọn. Subhanallah. Níbo ni ilé ayé ń lọ? Husband of a youth. Ọkùnrin yìí lòun jábàálẹ̀ ìyàwó òun. Ọkùnrin yìí ò fẹ́ ìyàwó mi o. Kò ní girlfriend o. Àwọn chọ́ọ̀chì wọn yẹn, àwọn chọ́ọ̀chì tẹ́ pé ọkùnrin ò gbọ́dọ̀ ṣe ṣìnà. Kò tiẹ̀ gbọ́dọ̀ níyàwó mi níbi tó ń lọ o. Nígbà táwọn tó wá mọ́ wọn yẹn pé kó ṣàwọn jẹ́jẹ́, wọ́n dárúkọ ìyàwó. Ó nígbà táwọn insurance kìíní pé òun póun ní the gotta be a mistake somewhere. Ìyàwó tòun kọ́. Òun fi ògùn ẹ̀gbá rí. Òun tún sọ fún ìyàwó òun pàbí kò gbọ́. Ó níyàwó lòun kẹ̀. Ọlọ́ṣà ń yarí pọ̀ parọ́ mọ́ òun níṣẹ́. Ọkọ yẹn ń dúró pé sẹ́ẹ̀ ànírọ́ ni. Kò ń ṣe ìyàwó òun. Ó wá ní pé ẹ mọ̀ pé nínú family bá ṣe wà. Bí Mùsùlùmí á wà, Kristẹni á wà, àwọn kan náà máa ṣe tìbílẹ̀. Ó wá ní ẹ̀gbọ́n òun kan bíi mọ́gàjí nílùú àwọn. Ọ̀rọ̀ yìí dé sí wọn létí tó yẹ pé mọ̀ gbogbo ẹjọ́ yìí. Ọkọ ń fara ya lórí ìyàwó sẹ̀ pé ìyàwó òun kọ́. Aláwọn ẹni yẹn parọ́ mi ni. Àwọn ẹni tó parọ́ mọ́ ìyàwó ní mọ́gàjí olórí wọn lòun fẹ́ bá wọn ṣe nǹkan fún pẹ́sẹ̀. Ara máa ní wọ́n. Níbi kíní tọ́nà náà lọ ṣe tọ́nà lọ ṣe mi ò mọ̀ Mùsùlùmí lèmi. Tọ́ní àní wọ́n á jẹ́wọ́ gbọ́bọ́yá nìkan ló fẹ́ fi ṣèkà fún ìyàwó òun. Nọ́bà náà lọ ṣe nǹkan náà ṣá wọ́n ṣáà mú wọn lọ ṣe ń tọ́ṣe. Ó ní ìyàwó òun bá kọ̀ déédéé fò dìde látọjú oorun ló ń pariwo yé wọ́n náà máa nà wọ́n lẹ́gba póun ní kí ló dé. Ó ní ìyàwó òun kàn ń pariwo màá jẹ́wọ́. I guess tìbílẹ̀ original ṣì wà níbi tó wà láwọn ìlú. Ọkọ ẹ̀ lóun go believe pé torí church làwọn lọ. Òun àti ìyàwó òun. Ó ní ìyàwó òun kàn ń pariwo yé òun á jẹ́wọ́. Òun gbé Bible lòun ka kiri. Òun rò pé bí ogun ó ń gbógun tìyàwó òun ni. Ó ní ló bá sọ pé òun á jẹ́wọ́ sẹ̀. Òun lòun ṣe gbá. Òun lòun ṣàwo. Òun lòun set up. Pé òun ò pé set kí ni up. Mama sọ̀sọ́ kú sọmọ rẹ̀. Ẹ máa bá mi press love and light. Ṣẹ́yìn tẹ́ ẹ múwèé dání àtorúkọ ṣẹ mú dání. Torí táwọn tí ò bá kẹ́yìn wá sínú kíní mi. Mo sọ mama ṣáyín sí blocking ni. Àmọ́ nọ́mbà tá fi bẹ̀rẹ̀. Àmọ́ nọ́mbà tá à ń ṣe. Nígbà tá a sọ̀rọ̀ okú àtòbò. A sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe pa ọ̀rọ̀ bàbá ǹdí òbò. A sì wá bá tèèyàn jẹ́. Kò lè níyì lójú yín. Kò lè wá interesting sí yín. Torí tó ń ba mental health. Tẹ́lọ̀mí tó ń kú lọ tí ò ní mọ tó ń pa òun lọ. In tó bá yẹ ẹgbọ́ ẹ̀ ní gbọ́. Ẹ ti múwèé dání. Ẹ máa bá mi kọ orúkọ àwọn tó wà lórí show. From beginning to end, àwọn náà máa gba weekly engager. Bó bá ṣe jòkó ló máa bára ẹ. Èmi gan fúnra mi mọ̀ pé show mi wà boring. Ọlọ́run ló ní kí mo bó ṣe ń fẹ́ fún. Ẹ kàn imagine bó ṣe ní show mi ṣe boring tó yìí. Kí n tún máa sọ̀rọ̀ bóyá. Níyàwó yẹn ló bá ń kà. Ṣóyé kò yé. Ló bá ní òun àjẹ́wọ́. Ẹjọ́ òun ò jẹ́wọ́. Ẹ kàn imagine pé ṣe làwọn èèyàn máa ọrùn lórí show mi.
ẹlòmíì gbọ́ ọrùn títí yóò ṣubú lórí iṣẹ́ à so mo dúpẹ́ ohun tọ́lọ́run fún mi òun á jẹ́wọ́ báwo ọkọ ní why what are you saying ó lóun á mú wọn lọ ọ̀dọ̀ Ṣúkúndì táwọn ta sí subhanallah ó ní ìyàwó òun lọ́kọ́ mú un lọ sọ́dọ̀ ọmọ Yíbò wàláì àwọn talábúlé tó yìí jíṣẹ́ bí o ẹ̀sìn tí wọ́n ń bẹ fún ọ tiwa náà ń bẹ fún wa o Kírísítẹ́nì lọkùnrin yìí ó níyàwó òun mú un débẹ̀ tí mo fi ń ṣe lẹ́nìí mental health awareness tó ní òun ò ìgẹ́ẹ̀tì ara òun ò gbádùn ara òun kàn òun ò sú ó mú wọn dọ́dọ̀ ẹ̀dọ̀ ọmọ Yíbò tọ́ta gbogbo kinní fún subhanallah ó ní Alábà Ọlọ́run ẹ̀rù Ọlọ́run bá òun ó ní fúra pé àwọn tó ń ṣe kinní bẹ̀ àwọn ẹni tó tẹ̀lé òun lọ́nà pa àwọn ọlọ́pàá bá a ṣe ń tàn ìyàwó ẹ̀ wà lágbo àwọn ọlọ́pàá ó láwọn insurance kinní sọ fún òun lòun wá pè wọ́n padà pé òun tiẹ̀ ń sọ pé tó bá fẹ́ dowó yẹn mú kán dì mú tó bá jẹ́ òun náà fi ní sanwó kinní fóun this man is even willing to accept all losses ìpèsè èèyàn kan ò ní fi ẹ̀gbin ráyàwó òun lára ẹ wo bí love yẹn ṣe deep tó ẹ wo bí love yẹn ṣe deep tó bí ìyàwó ìṣe wá níbi tó wà àwọn aláwọ̀ bàbá tó lọ bá wọn ṣe ń gbà tó ti jẹ́wọ́ wọ́n náà fún wọn lẹ́rọ̀ ẹ̀rọ tó náà fún ó wà látìmọ́lé o àwọn láwọn ẹbí ẹ̀ pálọ́wọ́ ní bóyá ṣètánì ló gbé wọ̀ ẹ gbọ́ pé ṣé ṣètánì ló gbé wọ̀ òun lọkùnrin yẹn ní ìdìmọ̀ràn wa irú ṣàìtánì wo ló gbé èèyàn wọ̀ ọkọ ẹ̀ tó mọ̀ pé ó fi ilé ẹ̀ fi loan bàbá ẹ̀ ló yìí kó ọdún méjì tóun máa san owó tán ó ní fún pílánì tóun ní fún ìyàwó òun pé òun ní táwọn bá ti san owó yẹn tán báyìí ilé tán fi yáwó ipò òun sọ fún pé àwọn máa tà á ni àwọn ọmọ òun gbẹ́rù lébẹ̀ yẹn tí bàbá òun kọ́ wọn ń gbẹ́rù lébẹ̀ pé àwọn máa tà á ipò owó yẹn ìyàwó òun báyìí ó máa travel pé òun bí pé kí ló fẹ́ pé láì kòrótà ẹ̀kọ́ òun tí ń ṣe kínní ìyàwó yẹn ò ṣiṣẹ́ right now but ìyà ò jẹ́ torí shop electronics tọkọ sí ó láwọn méjì làwọn jọ manage ẹ̀ òun ṣe pé òun ń gba sálárì ìyàwó òun náà ń gba sálárì ni níbo láyé ń lọ ẹgbọ́n ṣe sátánì wo ló gbé wọ̀ thanks for the star ẹnìkan fún wa ní star ní ìsìlórúkọ ẹ mọ̀ ọ́n tọwọ́ bọ péèjì wa oh brother mi Debo Alda àwọn ìmọ́dòye respect brother mi tó fún wa ní star yẹn tẹ́ bá ń gbọ́ ìmọ́dòye ni wọ́n wàláì thank you my worthy brother mi Debo Alda thank you sir ẹ ṣeun mo dúpẹ́ ẹ wò níbo láyé ń lọ in observance of World Mental World Health Kini Day ẹ wo obìnrin tó gbọ́kànlé ọkọ ẹ̀ nílùú òyìnbó eléyìí àwọn eléyìí ẹni tí mo mọ̀ ní o ó lùzọ ọmọ àgbàlagbà ṣé máa wo obìnrin kò sẹ́ni téèyàn bá ba sọ́ngbà ẹ̀ pé ṣé kò wá lóyún this age yìí ni lọ́kàn ni thanks again for the star brother mi Debo Alda thank you more blessing more money in your account ṣé mo bọ̀ téèyàn bá sọ bọ́ yín ò lè sọ torí pé ẹni tó kàn ló mọ̀ ìyá yẹn ń pariwo pé ọmọ wọn ò dúró bímọ ṣé mo maybe like for them láti bí ọmọ mi we don't know kò sẹ́ni tó lè judge oògùn tó fún wọn wọ́n lóyún ìbejì gbogbo ọlọmọ nílùú òyìnbó ó wá ní ó dá kóhùn káwọn ọmọ yẹn lọ òun àtọkọ ẹni wọ́n jọ kọ́lé sí Nàìjíríà ni o wọ́n jọ ń fa iṣẹ́ bí ẹni máa kú ni o nọ́ọ̀sì níyàwó gbogbo ọlọmọ báwọn nọ́ọ̀sì ṣe ń fa iṣẹ́ nílùú òyìnbó ó wá kọ́ ọmọ yẹn lọ ṣe mọ̀ láti gba nani is cheaper in Nigeria èèyàn olówó nani bíbá yìí àfi nani onígbà díẹ̀ ipe bóyá mo kàn fẹ́ súré lọ síbì kan ọjọ́ méjì kan o kí nani bá ń kọ́ báyọ̀ wo kíní bọ̀ nani kíní èló náà mẹ́kì ló ṣe lọ sí Nàìjíríà yẹn ṣó wá yẹ kí ọkọ ẹ ní pẹ́pẹ́sẹ́
ẹni tó wá ń bá wọn kẹ́dùn lọ́kọ fẹ́. Mo dẹ̀ sọ fún ìyàwó yẹn pé má give power àtò nígbà tán náà fẹ́ talé. Ẹ mọ̀ ṣe rí nínú sọ́mà lọ́ṣẹ̀ talé yọ. Mo ní kó ní sùúrù. Àwọn ọmọ yìí ò ní pẹ́ pọ́dún kọ̀ọ̀kan máa bọ̀. Bọ̀ ṣe rí tòrútù bá ti mú. Àwọn èèyàn kì í move nínú òtútù. I understand that point too. Pé but ṣé mọ̀ ara yẹn ń ṣe kíní fún mi. Ìgbà kan ò ní ẹ torí láti lè súré ra lé mi. Mo ní ẹ bẹ́ẹ̀ ti talé. Ẹ jẹ́ kí kíní dúró. Kọ́kọ́ ẹ kàn lọ gba month to month ibì kan. Apartment kan month to month. Tó bá sọ month to month rent. Tíyàwó bá dé kọjọ wọlé mi. Ó lóhun ti rí ilé yẹn ṣe ilé yẹn mọ̀. Níyàwó ṣe give kíní. Ọkọ gba gbogbo owó. Ọ̀rọ̀ àlẹ́ nínú owó tó gbà tó ṣẹ́kù. Ó ti ṣí restaurant fún obìnrin mi o. Ó sì ti fẹ́. Nàìjíríà níyàwó yẹn ti gbọ́ ọ̀rọ̀ pé rọ ni ó dùbọ̀ ó dùdé gìrìgìrìgìrì. Ó rí pé òótọ́ ni. Ṣé ìyàwó tó quiet tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò kí ń sọ̀rọ̀? Ọkùnrin yẹn tún wá ní ó ń ṣépè. Pé kí ló fẹ́ kóhun ṣe láàrin ọdún kan? Ṣé ọkọ gidi ò gbọ́dọ̀ mú tíkẹ́ẹ̀tì kó lọ Nàìjíríà ọ̀sẹ̀ kan? Bó bá miss ìyàwó ẹ. Bí ò bá ń ṣe pọ́kùnrin tí àgbèrè ìranù ti wà lójú ẹ̀. Ó tún wá ní audacity. Oh, thank you, Olawale Marus, for the star. Ó tún wá ní audacity pé ìyàwó fi ẹ́ sílẹ̀ fọ́dún kan. Ẹ̀yin ọkùnrin ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Ìyàwó fi ẹ́ sílẹ̀ fọ́dún kan. Ó lọ ń tọ́jú ìbejì. Tẹ́jọ bí. Lẹ́yìn tẹ́ ẹ pàdánù ọmọ àgbàlagbà 2 years ago. Or slightly over 2 years ago. Obìnrin yẹn tó ń ṣépè ńsìn. Wàláì èmi mọ̀ pé nǹkan kan míì ti wọ́ fún. Ṣẹ́rí depression papọ̀ mọ́ gbogbo ẹ̀. Then ọgbà tó lose ọmọ yẹn kò lọ fún counseling kò lọ fún nǹkan kan. Oyún ló kàn sáré ní. Ṣé mo pé like bí ìgbà tó pé ó suppress kò grieve kò ráyè grieve bó ṣe yẹ kó grieve. Oyún yẹn sáré dàbí ìdùnnú tó ṣubú láyọ̀ fún wọn ni. But deep down èyí tó kọ ṣe ìtiwú gbogbo ẹ̀ jáde síta. So eléyìí á jẹ́kọ̀ọ́ fáwọn obìnrin. Gbogbo ọkùnrin kan ló rí bẹ́ẹ̀ o. Gbogbo ọkùnrin kan ló máa dalẹ̀ ìyàwó ẹ̀ o. But èèyàn burúkú ti bèèyàn rere jẹ́ láti lè fi lè safeguard health wa. Now obìnrin yìí ó lùzù ọmọ. Ó lóyún. Ẹ wo risk tó fi gbé oyún, high risk lóyún yẹn. Torí ó ti kọjá èjì ẹni tó ń bímọ. Oògùn náà lò bó ṣàṣẹ fún torí pọ́mọ̀ pọ́ lùzù ọmọ pé anything to bring ìdùnnú padà sínú ayé ẹ̀. Ó wá tún risk bímọ yẹn. Ẹlòmíì máa lè gbóyún bẹ́ẹ̀ high risk bẹ́ẹ̀ kó máa bọ́ oyún lọ. Ọlọ́run aṣọ ìbejì níbo náà ti fẹ́ rówó àti dàtọ̀ gbogbo ẹ̀ ọkọ máa lọ ṣiṣẹ́. Ó tún wá lọ Nàìjíríà. Ó gba nání torí ó rí ẹ̀pù. Àwọn ẹbí wà ńbẹ̀, àwọn àbúrò gbogbo èèyàn tó ń bá wo ọmọ. Àti pé láti lè tún pé kó tiẹ̀ tún lè grieve. Ọkọ ń fẹ́ obìnrin tó mọ̀ rí tó mú bí area sister. Ọkọ wa ní kí ló fẹ́ kóhun ṣe. Ṣó fẹ́ kọ́ kí ló fẹ́ kóhun ṣe ọkùnrin lòun odidi ọdún kan. Ẹ jẹ́ bẹ̀rù Ọlọ́run. Then ẹ tún wá wo ọkùnrin. Ó mo ṣe gbé wá fún mental health. Ṣeré mi ò kí wà one sided. Bó ṣe wà lọ́kùnrin ló ṣe wà lóbìnrin. Ọkùnrin burúkú obìnrin burúkú wà. Ọkùnrin dáadáa wà obìnrin dáadáa wà. Àwọn ẹni tó máa ń dúró sójú kan máa èèyàn kan ni ò dá. Thank you for the star. Olawale Marus. Lè máa ẹnìkan. Ká máa rò pé gender kan ló dájú ìyẹn ni ò dá. Àṣejù. Ọ̀nà fi máa ń pa àwọn ẹlòmíì ní narcissist. Báwo ló ṣe máa ó dá kí la fẹ́ sọ fúnrú obìnrin bẹ́ẹ̀ yẹn? Obìnrin wà láyọ̀ ti lose ẹ̀. Ẹni yóò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán tẹ́lẹ̀. Èpè ló kàn ṣe ń sìn. Ọkọ tún wá lórí láyà. Oníṣòyì ìrọ̀hún ṣòhun yìí ń wá sílé. Òun á kúkú kó lọ
pátápátá sọ́dọ̀ ìyàwó yẹn tí ò ní ríhun rárá. Ẹni dẹ̀ ní ìbejì ọmọ ọdún kan lọ́wọ́. Ẹ̀yin ọkùnrin kan ẹ bẹ̀rù Ọlọ́run o. Ẹ bẹ̀rù Ọlọ́run o. Wàláhì tí nǹkan kan bá fi lè ṣe ọmọbìnrin yẹn. Ìwọ ọmọkùnrin ìwà mọ̀ pé ẹni tó rò pé ó lọ fẹ́ tó ṣí rẹ́sítọ́ráǹtì fún ajá ẹjù lẹ̀. Ajá ẹjù sílẹ̀. Then brother wa tó tún wá ní ìdìmọ̀ràn wa. Tí ìyàwó ẹ̀ tọ́jọ́ ń lọ sí church. Ìyàwó tún set ẹ̀ up. Ó sì mọ̀ pé ọkọ ẹ̀ gba lóònù ní Nàìjíríà. Àtowó tó gbà lẹ́nu iṣẹ́ ìjọba ẹ̀. Ló fi ṣí big store electronics kíní tó fi ṣí. Òun àti ìyàwó jọ wà lórí sálárì. Kábà nípa ọkùnrin yẹn ń fìyà jẹ kò fìyà jẹ. Ọkùnrin yẹn ò fẹ́ yàwó lé. Thanks for the star. Kò fẹ́ yàwó lé. Ọlọ́lé Marus, thank you for the star. Ọ̀dà kí lẹ excuse obìnrin yìí. Àṣàlẹ̀ ní ìyá ṣọ́ọ̀ṣì lágbèrè. Ṣé ìyá ṣọ́ọ̀ṣì máa ń ṣàgbèrè ni? Tọ́lọ́kùnrin yìí ní. Not only pé wọ́n lọ church in Sunday o. Wọ́n tún máa ń lọ during the week. Only ti during the week yẹn. Wọ́n ń ṣí shop around Sunday. During the week, wọ́n máa ń pèsè ni. Ìyàwó ló ti ṣọ́ọ̀bù níjọ́ yìí tí ò set kíní alarm system. Aṣọ ti set ọkọ ẹ̀ up. Wọ́n palẹ̀ mọ́ gbogbo kíní. Apálọpẹ́ pé wọ́n ní àwọn tí ń sì ń ṣe bàbá lábúlé nínú ẹbí wọn. Àwọn ọkọ sọ pé wọ́n fẹ́ parọ́ mọ́ ìyàwó òun. Àwọn ẹnìkan fẹ́ bà orúkọ ìyàwó òun jẹ́. Wọ́n fẹ́ tánìṣì image ìyàwó òun lọ́kọ́ ń jà sí. Lẹ́nìkan ní àwọn tó fẹ́ ṣe yẹn. Kíní kan á fojú wọn hàn. Kàkà kan fojú àwọn èèyàn hàn. Ìyàwó ló fojú hàn o. Ìyàwó ló lóhùn ajẹ́wọ́ kan yé nà òun o. In tó wà nà àmọ́. Bọ́dá ti fún lẹ́rọ ti wà láti mọ́lé sí o. So ọkọ yẹn luckily for ọkọ. Ó ṣe assurance. Kélé ìtún jẹ́ nǹkan tí ẹ̀yin tẹ́ bá ní big store. Mi ìsàwọn ẹni tí ń ta wòsíwòsí o. Mi ìsàwọn àǹbẹ̀ lọ́hùn kejì mi o. Ẹ̀yin tẹ́ bá ní big kíní ẹ dákun ẹ lọ gba assurance. Ẹ gba assurance ó lọ́jọ́ tí ẹ o. Insurance yẹn ṣọkùnrin ẹni ṣe. Now àwọn ẹbí ìyàwó wá ní èṣù ló mú ìyàwó. Irú èṣù wo ọkùnrin yẹn ò tí lè get over. Wàláhì ó ti affect ọkùnrin yẹn gan. Kò sígbà kọkùnrin náà bí ọkùnrin náà lọ fún counseling. Tóró ní ìyàwó tóun ti ń fẹ́ láti Ọlọ́run lòun gbà balẹ̀ ẹ̀. Ìyàwó wọn ò kí ń ṣonírìnkúrìn. Ṣé ìyàwó yẹn ń dọ́gbọ́n fọ́kọ ẹ̀ ni àbí kí lalè ló lè ṣẹlẹ̀? Ó ní ìdìmọ̀ràn wa. Ó wà látìmọ́lé o. Àwọn ẹjọ́ tí wọ́n máa dá o. Àwọn ẹbí ìyàwó lọ́kàn ló wá ń bá òun lọ, bá òun bọ̀. Pọ́nà léṣù ni. Ó ní wọ́n fẹ́ máa gbé pásítọ̀ church àwọn náà. Ṣé mọ̀ bí ìgbà tẹ́pọ́n fẹ́ máa fi yẹn ṣe. Pé nítorí pé ìyàwó òun church ìyàwó lọ́kàn lọ. Christian lọ́kàn ló ní ọ̀tọ̀ ní church tóun lọ bọ̀. Òun like táwọn ìyàwó òun ẹ̀gbà tẹ́ pé gbogbo àwọn ẹbí ìyàwó òun gbogbo ẹ̀. You know that's how much ìfẹ́ tó ní sí ìyàwó ẹ̀. Kí la fẹ́ sọ léyẹn? In observance of mental health kíní. Ṣé rí pé bó ṣe wà lọ́kùnrin ló wà lóbìnrin? So máa ṣí ojú òpó sílẹ̀ báyìí nísìn. Bàbá a lè pe bàbá lẹ́nì. A ti ṣe kíní jù. Ẹ jẹ́ ká fi sí ọ̀la agbára náà. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ pè wọlé. Ìmọ̀ràn wo lẹ ní fún brọ́dà yìí? Ṣé èṣù ló mú ìyàwó ẹ̀ tí ò fi set kíní alarm? Èṣù yẹn náà ló mú tó ti lọ bá àwọn ọmọ ọ̀tá àwọn ọmọ tí ó wà kó kíní the bargain. Èṣù ló mú tó ti bá ṣúkúùdì ọ̀dọ̀ ṣúkúùdì tó ti lóòdù kíní sí lọ. Ẹ káàbọ̀ sórí ètò. Salaam alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Hello ma. Hello, à ń gbọ́ yín, ẹ káàbọ̀ sórí ètò. Yes ma. Oh, ìmọ̀ràn mi fọ́kùnrin yẹn Ọlọ́run ló mú èèyàn rè o.
kò ṣèṣe ẹni tó ṣe trust pé bóyá ìyàwó nítorí pé ó ń lọ church òun lòún jábàálẹ̀ rẹ̀ Ọlọ́run ló mọ èèyàn rẹ̀ pé bóyá èṣù ló kó sí nínú nǹkan kan lẹ́yìn pé kán béèrè lọ́wọ́ ìyàwó yẹn ìdí tó fà á tó fi ṣe bẹ́ẹ̀. ẹ ó léṣù ni àlọ́ léṣù ni kò déédéé jẹ́wọ́ náà yes kò déédéé jẹ́wọ́ ó lé ìkòyé òun is the work of Satan olóyìnbó ni wọ́n. bóyá káàdì ẹ̀ béèrè bóyá kán béèrè lọ́wọ́ ẹ̀ dáadáa bóyá ó lẹ́nìkan tó ń fẹ́ torí kó má jẹ́ pé àlè tó ní ìyẹn ló ń tó fi di pé fi lọ kọ àbí kí ló fẹ́ fi ṣe tó bá pé wọ̀ ọ́n kí ló fẹ́ fi ṣe. kò yé mi náà o. kí Ọlọ́run kò yé mi o. ṣàánú wa o. àmì òun náà ni gbogbo wa ṣe fẹ́ mọ̀ òun ni gbogbo wa ṣe fẹ́ mọ̀ tó ṣe ṣẹlẹ̀. so police station yẹn tó wà yẹn kọ́kọ́ lọ sílẹ̀ kọ́kọ́ báyìí gbogbo nǹkan tó bá ti kó tán bá kó lọ. ẹ̀wọ̀n ti ráwọn nǹkan gbà wọn rí gbogbo ẹ̀gbà bọ́ọ̀ nìyẹn náà àwọn insurance àti àwọn kíní wọ́n ń dìú pẹ̀lú gbogbo yẹn àtàwọn ọlọ́pàá ìmọ̀ràn tọkùnrin yẹn kàn ní ìdí ni pé irú èṣù wo ló ṣe ìyàwó òun pé ṣóun lè fẹ́ rú èèyàn bẹ́ẹ̀ padà ṣá ìyàwó gan ìwà láti mọ́lẹ̀ àtàwọn tọ́jọ́ ṣe kíní. torí bó fẹ́ padà kan mọ́mì wọ́n máa jà nítorí kò sí nǹkan tóbìnrin yẹn lè ṣe mọ́ tọkùnrin yẹn lè gbàgbọ́ mọ́. all right ọlọ́rọ̀ náà gbọ́ ní ìrí wọn lórí kíní bọ̀ wọ́n máa wò ó. wọ́n lọ́wọ́ lọ chọ́ọ̀chì gan-an mi ò rò wọ́kùnrin yẹn máa mọ̀ pé wọ́n máa gbà pé chọ́ọ̀chì ló lọ lóòótọ́. ok ẹ ṣeun ẹ ṣeun. ẹyin lórí ti ẹni tí oníbejì. yes àwọn tìlú òyìnbó. oníbejì lẹ́yìn pé kọ́kùnrin yẹn kó pa àbí kí obìnrin yẹn kó kún fún àdúrà ni o kọ́lọ́mbà ṣígàgà tí torí àwọn ọkùnrin náà tí ò bá wá kúwà kò ní rírì kúrì ó gbé súnmọ́ obìnrin yẹn náà tó bá lóògùn fún tí ò bá gbé súnmọ́ ni mi rò pé obìnrin kan máa tó bá gbé súnmọ́ ẹ tó bá ní rárá kò sí tó jọ. bẹ́ẹ̀ni nítorí pé ìyàwó ẹ. ẹ ṣeun God bless you ẹ bá a ṣe kọ́mọ́ kóbó ẹ kalẹ́ mà ẹ kalẹ́ mọ́ mi. Ọlọ́run lọ bẹ létò. This is an observance of our mental health. Ẹ káàbọ̀ mà. Ìjọ kan pẹ̀lú mà. Àlàáfíà ló wà mà. Ọmọ yín wà ní school mà. Ṣé rí ọ̀rọ̀ tó délẹ̀ yìí bó ṣe wà lọ́kùnrin ló wà lóbìnrin? Bẹ́ẹ̀ni. Ìkan pọ̀ jura wọn lọ ni. Àwọn ọkùnrin ló pọ̀ jù fún tóbìnrin. Àwọn obìnrin èṣù náà wà ìwé ẹ̀ náà lélẹ́yìí tá a sọ ìní ìsìn. Ẹni tó ń jọ ń lọ ṣọ́ọ̀ṣì tó ń jọ ń rí wọn tó ń ṣe tó ṣe wọ́n lérò kó lè wúrú ẹ̀ sọ́kọ̀ ẹ̀. Láíláí. Èmi kò sí tí kò tún lè padà sílé ẹ̀ mọ́ náà kí ló tún fẹ́ wá ṣe irú ìfẹ́ wo ló tún fẹ́ wà láàrin wọn. Òní má nìyẹn ṣe ní gbogbo bó ṣe ń bẹ̀ ọ́. Òṣèṣì tó ṣe agbúrú tó yẹn tó gba ìbọn bá sílẹ̀ láti ìmọ̀lé kó gbalé wọn máa lọ ni n tó jẹ lóye o. Ní ti olóbìnrin gan pàápàá ṣé mọ̀ pé ìwà ọ̀dàlẹ̀ tọ́pọ̀lọpọ̀ ọkùnrin hù òun ló máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní ìdíwèrè tó máa ń kó sí wọn lọ́pọlọ tí depression máa wọ. Of course ó ti wọ tóbìnrin yìí. Bọ́n bá dé àrò àbí ẹni psychiatric hospital obìnrin ló ń pọ̀ jù mẹ́. Obìnrin ni o. Torí obìnrin máa ń nífẹ̀ẹ́ ọkọ wọn kì í lérò pọ́kọ lè ṣe nǹkan burúkú sí wa tó bá wá ṣe ṣọ́ọ̀kì ló máa ń jẹ́ bá wa lójijì n tó máa ń fà á nìyẹn ẹ wo orú wúmà yìí nísìn nígbà tó torí pé kọ́kọ́ tó lè ṣe tó kú tó lóyún òbejì ọmọ kú àgbàlagbà ọmọ o tún kó méjì o lọ bí sọ́run o tọ́jú ẹ̀ bí ṣé ó yẹ kí ọkọ ẹ̀ tó wá fẹ́ ọ̀rẹ́ ẹgbẹ́ tó jẹ́ rí àbúrò yes that I don't understand that. ṣé yẹ kó fẹ́ nìkan kan kóbìnrin yẹn tó dé ṣé bí ikú wọn là ń ṣé fífẹ́ obìnrin fífẹ́ ló ti ẹ̀ kàn like ọmọ yìí kú ọdún méjì àti díẹ̀. Àbí kí ló dé? Kò ìpọ́dún mẹ́ta. Tọ́lù tó dídí ọmọ àgbàlagbà. Ẹ jọ̀ọ́ ṣé tí obìnrin yẹn ò bá lọ́kàn gidi gan ṣé kò lè ya wèrè ni? Ó ti ń fẹ́ máa Ọlọ́run ò ní jẹ́ ọ̀ya wèrè o. Ó ń ṣẹlẹ̀ gan nìyẹn bẹ́ẹ̀ táwọn obìnrin ni ká máa mọ́kàn. Ó nígbà tó lọ jókòó sí Nàìjíríà fọ́dún kan ó tún blame obìnrin
Olale Mouse, thanks for the star. O tún blame obìnrin ẹni tó lọ tọ́jú ìbejì ọmọ yín ní Nàìjíríà. Subhanallah. Kì í ṣoyún ẹ̀ ló pé lọ tọ́jú ìbejì ni. Kò yé mi o. Ọjọ́ bí nìyẹn bí ìlú òyìnbó náà bímọ sí ìlú òyìnbó. Wàhálà yẹn pọ̀ nìyẹn ṣe lọ sí Nàìjíríà pé ṣẹ̀mà àti gbaná ní ó cheap. Àwọn ẹbí tún wà ń bẹ̀ tán máa bá ṣùrùbù. Gbogbo iṣẹ́ tán wá jọ ṣe, ó wá lọ kó fún obìnrin tí ò ní. Ó ṣí rẹ́sítọ́ráǹtì fóbìnrin mi. That is a wickedness gidi ni kéèyàn pè ní. Wickedness of the highest order. Ọlọ́run ṣàánú ni o. Mental health ẹ̀yin obìnrin bẹ́ẹ̀ bá yára yín ní brain. Kéèyàn obìnrin yára ẹ̀ ń brain ni o. Ká yára wá ń brain gan ni. Ká gbọ́n nú ká gbọ́n lẹ́yìn. If not, irú nǹkan bẹ́ẹ̀ lè ṣe kú pa àìmọye obìnrin tó tẹ̀ ti kú nítorí irú nǹkan bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Ọlọ́run á ṣàánú wa. Àmín mà. Ẹ ṣeun mà. Ẹ ṣe mà. Ẹ dákun ẹ bá wa ṣe ní kọ́mọ́nkóbó. Ẹ káàbọ̀ sórí ètò. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ọlọ́run lọ bẹ létò. Ẹ sọ̀rọ̀ ẹ bá wa sọ̀rọ̀ ẹ bá wa ṣe kíákíá. Mo ní sọ pé mìíràn ni pé bí obìnrin yẹn gan ó lè má nífẹ̀ẹ́ ọkọ ẹ̀gán láti lẹ̀. Ṣé pé a máa ń wo fíìmù. Ó mà bímọ mẹ́ta. Àmọ́ mi ẹ mọ̀ pé àwọn tó wà náà fọ́ọ̀tù jẹ́ pé. Ẹ tún rí yẹn sọ. Ó tọ́ ni rí yẹn sọ. Ó ní kan náà bẹ́ẹ̀ ó tọ́ ni you are right. You are right. Tó fi máa hún fún àtẹ́gbẹ́ wọn ọ̀kan bí mo fẹ́ ni ẹ tó fi máa hẹ́. Àní you are right. You are right. Ìyá Oǹdó lẹ́ni tóun bímọ fún. Ó ní tó ẹ̀mọ̀ pé tó rán mu wá láti oko ni. Ó fẹ́ gbàwé ó lóun ti calculate ẹ̀. Pé bóun ṣe fẹ́ ṣe rè wá. She said it. Ó dọ̀ lọ́rọ̀ ẹ̀kan tí ìyẹn náà pa ọkọ nílùú Amẹ́ríkà ń bí náà ni. So you are right. Àmín Ọlọ́run, àmín. Ọlọ́run lọ bẹ elétò ẹ ṣeun. Mo láìkì bẹ́ẹ̀ ṣe ní kọ́mọ́nkóbó ìṣẹ́jú kan. Ẹ jẹ́ ká pè tó rà ti ní miss call rẹpẹtẹ. Ẹ jẹ́ ká pè. Kẹ bá a ṣe ní ìṣẹ́jú kọ̀ọ̀kan. Mi fẹ́ kí program wa máa kọjá 1 hour. Ó pẹ́ ju 1 hour àti 10 minutes. Ó pẹ́ jù. Torí dátà lẹ́ ń lò. Àwọn ará Nàìjíríà ló ń wò mí jù. Dátà lẹ́ ń lò. Lára àwọn miss call tá bá ti pè tán bá ti ṣe kíní. A máa pẹ̀lú míì nìyẹn. Wọ́n gbé ẹ̀jẹ̀ àpẹ̀lú míì. Ringing, going, gone. Àwọn náà gbé it's gone. A tún ti tẹlòmíì. Àti ní aláya miss call. Gbogbo àwọn tá à ń pè tí wọ́n pè. Àwọn ti gbé. Ẹ káàbọ̀, ẹ káàsán, ẹ káàlù. Wa alaikum salam. Ọlọ́run lọ bẹ elétò mà. Ọlọ́run bá wa máa tó o. Àmín mà. Ọ̀rọ̀ tí ẹgbẹ́ wa ní àṣálẹ́ yìí fact ó jẹ́ ọ̀rọ̀ tí tó kọ́ni lọ́gbọ́n tó sì jẹ́ ọ̀rọ̀ tí ó gbomi lójú obìnrin ní ọ̀rọ̀ tẹ́ gbé jáde ní àṣálẹ́ in fact ó touch mi gan. Tèmi so ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wàhálà tó ń ṣẹlẹ̀ sínú ayé ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì àfọwọ́fà ọkùnrin. Àwọn ọkùnrin ló ń kọ́ọ̀sì gbogbo wàhálà tí wọ́n face. Àwọn obìnrin ò fi bẹ́ẹ̀ ní ẹ̀mí wàhálà lọ títí. Ṣùgbọ́n ìfẹ́ inú kan olóbìnrin dẹ̀ ń lò láti fẹ́ ọkùnrin. Ṣùgbọ́n ìfẹ́ ojú ayé ìfẹ́ tàn òun ni ọkùnrin ló pọ̀ jù ní ọkùnrin ń lò tó fi ń bá obìnrin obìnrin lò tó dẹ̀ jẹ́ nǹkan tó ń dá wàhálà sí wọn lágbádá ní ọjọ́ iwájú. Omi tó ń ṣẹlẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ní ìṣòro tó kún gbòòrò nísìn àti tó ti ní mental problem àti ọ̀pọ̀lọpọ̀ obìnrin yìí tó ti kú àti ọ̀pọ̀lọpọ̀ in fact ẹ wò ó ṣe rí ìrírí oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ nílé ayé àwọn òkúta ayé ti dé ṣùgbọ́n ọkùnrin gba Sátánì láàyè. Ó ti pọ̀ jù. Ó ti pọ̀ jù. Ẹ̀mí àgbèrè
òun ló sì ń kọ́ sí kì í ṣe pé sàtánì náà dédé ń wo ayé ẹ̀mí àgbèrè ni now. Yes. nítorí pé ẹ̀mí àgbèrè wà lára wọn. Bẹ́ẹ̀ni. ẹ̀mí ajá Bẹ́ẹ̀ni. ẹ̀mí ajá ẹ̀mí àgbèrè ó wà lára Yes. wọn. Yes, mo agree ma. gbogbo wàhálà Bẹ́ẹ̀ni tó ma. wà ní orílẹ̀ tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ àwọn ọkùnrin láyé ìsìn tó ti yé tí Ọlọ́run kó gbà wá ni ó wọnú ara wọn ní tòótọ́ ṣùgbọ́n tí àwọn ọkùnrin yẹn ó pọ̀ ju tóbìnrin lọ k'Ọlọ́run kó dá wa obìnrin kó dá wa láre. Àmín, àmín. ká sì yá àwọn ọmọ wa kalẹ̀. Àmín, àmín. Orí ojú kòkòrò pọ̀ fún àwọn ọkùnrin, ojú kòkòrò ti pọ̀ jù hàn nítẹ́lọ́rùn. Obìnrin tó fẹ́ ní àárọ̀ ayé ẹ̀ tó fi pé ó bíútì ó wà òkè ló fi láìkì ẹ̀ tó fi fẹ́. Ó bá dẹ̀ ti lè wọlé tán bá ó bímọ kan àbó bímọ méjì fún wọn tán bá wàhálà dé. Wàhálà dé o. Wàhálà dé máa gbé wàhálà wọnú ayé obìnrin yẹn. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì tí mo mọ̀ gan tó ti kú lórí ọ̀rọ̀ yìí lórí ìfẹsọ̀ yìí. Bẹ́ẹ̀ bá dé mental health kìíní hospital obìnrin ló pọ̀ jù àwọn obìnrin ló pọ̀ jù ń bẹ̀. Obìnrin ló pọ̀ jù ń bẹ̀. Ọ̀rọ̀ ọkùnrin ló dẹ̀ gbé wọn débẹ̀. Àwọn ọkùnrin ló gbé wọn débẹ̀ olókó wàhálà sínú ayé ṣe rí ibi táyé lọ nísìnyí. Thank you Olawale Marus for the star. Ìpè mi nìkan mo sọ ṣe rí gbogbo èèyàn náà ni wọ́n sọ ṣùgbọ́n mo ṣe ń sọ tọkùnrin ò bá kíyèsára láyé ibi táyé lọ yìí bóyá ló ṣe máa rí ìyàwó fẹ́ mọ́. Ọlọ́run. Bóyá wọ́n ṣe máa rí ìyàwó fẹ́ mọ́ níbi táyé lọ sí i torí tó bá tó stage kan sí i gbogbo àwọn obìnrin máa fẹ́ ọkọ fọ́mọ wọn ní. Bẹ́ẹ̀ni notice máa pé àwọn obìnrin gidi ló máa ń sábà fall victim. Obìnrin dáadáa ló máa ń fall victim. Ó ní obìnrin dáadáa ló ń kó sí wọn lọ́wọ́ ṣùgbọ́n wọn ò ní ọkọ fẹ́ẹ̀dé ní wọn lọ́pọlọ wọn ò wà òkè rárá. Torí tó bá wà òkè ó yẹ kó rò pé ẹni tí mo fẹ́ láàárọ̀ ayé ni tó jẹ́ pé mo nífẹ̀ẹ́ ni mo fi fẹ́ tó wá di pé wá wọlé tó bímọ kìíní ó bí kejì ní ọmọ ẹyọ kan lábí ó ti ní problem èmi wọ́n ṣe wedding ojú kìíní ó ti ní problem lóríṣiríṣi àwọn ọkùnrin náà ló dẹ̀ ń kọ́ zẹ̀ Ọlọ́run jẹ́ orí ìyàwó fẹ́ mú bá tó stage kan sí ọ̀nà rí ìyàwó fẹ́ máa bẹ̀bẹ̀ kan tó lè rí ìyàwó orí obìnrin nìsín àwọn obìnrin bá ti gbọ́n nìsín obìnrin ní ìbá ti bímọ méjì ayé ajá àdànù á ní kó wá bí gbà á gbọmọ á kò jù bẹ́ẹ̀ lọ wọ́n máa obìnrin kan tẹ́ pé wọ́n tiẹ̀ fẹ́ lọ́kọ pàápàá wọ́n ò fẹ́ ní ọkọ kankan wọ́n ní àwọn ò fọ́kọ ní ìtọ́kùnrin ti fojú wọn rí. Bẹ́ẹ̀ ni nǹkan tí àwọn obìnrin solution tá a lè ṣe ní ti pé sùúrù ká fi sùúrù pẹ̀lú àdúrà pé kọ́lọ́ mọ̀ jábọ́ há ká mọ̀ bọ́ sọ́wọ́ ká mọ̀ sì bàrú wọn pàdé. Oníkókó àdúrà o kọ́lọ́ mọ̀ sì jẹ́ kí àwọn ọmọ wa náà bá àwọn èèyàn ibi yẹn pàdé lọ́kùnrin kọ́lọ́ ó yàn fáwọn ọmọ wa oníkókó àdúrà o Ọlọ́run jọmọ wa ó ṣìyàn o ọkùnrin sì gbé o. Ẹ ṣeun ma God bless you. Well, bóyá bíi 2 more calls torí lára àwọn ẹni tí mo pè tẹ́lẹ̀ àwọn aṣẹ ń pè padà kí ẹnìkan tiẹ̀ ti pè ẹ káàbọ̀ sórí ètò ẹ kálẹ́ Ọlọ́run lọ́ọ́ bẹ létò. Oh, thank you very much. Bẹ́ẹ̀ni. Ṣé rí ìkúnbí mi ṣe gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé ti tèmi ò èmi rí i pé ẹni tó rí àgbélé ẹ̀sìtà yẹn wọ́n ní tí òbí Yorùbá máa ń aláǹgbá ò lè wọ bẹ̀. Aláǹgbá ò lè wọ kiri ẹ̀fọ́ àwọn obìnrin tí a máa ń fi wá máa ń trust anybody jù gbà pé ẹni yìí marry as a confidence ká sọ most of things tó ń ṣẹlẹ̀ nínú marriage wa probably woman yẹn ti so much a cause relationship to woman yẹn fún woman yẹn so woman yẹn kan lè jẹ́ tó jẹ́ kó lè ṣe nǹkan sí tí ọkọ ẹ̀ pé opportunity kan bá ta ilé yẹn pé ọmọ lè fi ẹ̀ ń ta ẹ̀ bí wọ́n lè máa ní interest àti lọ sí Nàìjíríà lọ nọ́ọ̀sì àwọn ọmọ yẹn tó ṣe ó lọ because tó bá lè yẹ káyọ̀ ló máa parí iṣẹ́ ọ̀gọ́ yẹn because àwọn obìnrin àwọn alábùújọ obìnrin ní ọ̀tá obìnrin lọ̀tá obìnrin lóòótọ́ torí mo rò pé tọkùnrin yẹn bá ti ẹ̀kọ́ ẹnu sí ṣó yẹ kó gbà. tí ẹ̀sìn yẹn ní sí woman yẹn wọ́n mi dẹ́gùn gidi ni o dẹ́gùn gidi ni because nígbàdúrà náà àgbà ọ̀gbẹ́ padà fún o. àmì o àmì o bò mental health ẹ̀ gan ṣe pàtàkì lọ́wọ́ yìí náà. bẹ́ẹ̀ ni màá torí máìndì ẹ̀ kò she's not kò rí bó ṣe rí tẹ́lẹ̀ mọ́. ó ní. ọkùnrin tí ò bá lójú kòkòrò wọn ò lè wọlé sí lára. bẹ́ẹ̀ ni. ó pọ̀ sí bí àbí oúnjẹ tán sí wọlé sínú àyẹ̀ náà lára. so kò kí ń ṣe lásán.
Ọlọ́run aṣáánú wa. Kì í ṣe lásán. Ọlọ́run Kì í ṣe aṣáánú. lásán. Báwo ni you can go extend to get what you want? Ó fi Ga. hàn kó ló ní ẹ̀mí Ọlọ́run. Ọlọ́run aṣáánú fún wa. Bọ́lá má tẹ̀ fún ọ̀rẹ́ léṣù nínú marriage. Àmì o, ẹ ṣeun o, àní tẹ́nítì kàlágbára Ọlọ́run. Ẹ ṣeun, God bless you. Ẹ káàbọ̀, Hello, ẹ káalẹ́ mọ́. ẹ káalẹ́ o. Ẹ kú ètò mà. Ọlọ́run lọ́ba elétò o. Yes ma. Ẹ ṣe gan fún gbogbo ìgbà. Ọlọ́run lọ́ba tó kọ́kọ́ sí. Ǹjẹ́ kí gbogbo àwọn àlẹ́ṣàǹsù àdèkù ọdún kíkọ́ every time. Èyí tí mo bá ní alẹ́ èmi kàn wò mọ́ mi pé ṣe fún gbogbo àwọn obìnrin kọ́ ló lọ́ọ̀bù ẹni tó ń fẹ́. Bẹ́ẹ̀ni. Àwọn obìnrin ní kàn marry for marrying sake kán lè mú ẹnu ayé kúrò. Òun la ṣe máa rí ẹlòmíì tá a bímọ tí ò ní jẹ́ ọkọ lónìí. Àfi ìkọ́sọ́ obìnrin míì ó kàn ṣáà fẹ́ ọkọ kó mú ẹnu ayé kúrò wọ́n sọ pé ò lọ́kọ kò nífẹ̀ẹ́ ọkọ yẹn. Ẹ tún rí yẹn sọ ọ̀nkú ẹjẹ́ lọ ṣe DNA àwọn ọmọ mẹ́ta tí àwọ̀ yín bí gan ya ṣọ́ọ̀ṣì bí fún yín. Ẹ jẹ́ lọ wò ó. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ bá fẹ́ ṣe o bẹ́ẹ̀ bá fẹ́ ṣe lè má ṣe o. Tí wọ́n mọ wọn ti dàgbà ẹ̀ nìwò. Kò ní fẹ́ kẹ́ni tí o nífẹ̀ẹ́ kó tiẹ̀ rí nǹkan tó máa pa lára ló sọ pé ìwọ ni wàá wá ṣe é sí. So ẹ̀dẹ̀ wo ẹni tó bí ìbejì tó wá síbi tó wá tọmọ tí màá ṣe pọ́pọ̀ yẹn jẹ́ ìkà ẹ̀dá. Ìkà ẹ̀dá tó ṣe ìlú sọmọ àgbàlagbà. Bẹ́ẹ̀ni, tí o bá ń ṣe pé àpapọ̀ tó jẹ́ ìkà ọ̀dájú burúkú ni kò ní ẹ̀kọ́ ẹ̀rí ọkàn rárá pé kíní tí mo tiẹ̀ ṣe ṣé tó bá jẹ́ mi ṣé mo lè gbà. Wọ́n á ní kéèyàn kọ́kọ́ fi abẹ́rẹ́ gún ara ẹ̀ bóyá tó bá dùn ẹ́ wàá wò bóyá tó bá fi gúnyàn á dùn ẹni yẹn náà. Bẹ́ẹ̀ni. Tó tèmi ni pé obìnrin yẹn jẹ́ bẹ́ẹ̀ ṣe sọ mental health ẹ ṣe kókó o because àkàìmọye ẹgbẹgbẹ̀rún àwọn obìnrin mọ́mì tó ti àpapọ̀ pé sáyé. Ẹni tó ti ń rojọ́ tó ti ń ṣépè tó kàn máa rojọ́ kan ṣépè ni kò dẹ́ ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kàn tójọ́ ṣèyẹn wá nọ́mà. Ṣé mo pé mental health ẹ̀ ń sin ó ti kọjá ó ti wà stake ó ti wà tampered. Of course it's tampered with, yes. Ìkànnì ṣe pé bóyá it's a stake now the best thing is for her first thing wọ́n kọ́ look after ẹ̀ kó wà okay now and ó believe pé when there is life there is hope no because tó bá torí ọkùnrin kan ṣe rẹ̀ léṣe ẹgbẹgbẹ̀rún ọkùnrin máa tọ̀ sórí sàárè ẹ̀ kọjá ni o. Tó kò dẹ̀ sí ibi téèyàn ti rí disappointment these days mọ́mí ibi téèyàn the way you least expected let him marry and those are the people that you trust and love. And you love the most. Ó máa ń dùn yàn gan dé egun ó nìkan bẹ́ẹ̀ yẹn bí nǹkan tó ṣẹlẹ̀ I have to read èmi sì mo láti sọ pé ẹni yẹn obìnrin ni o tó jẹ́ close person mo náà pé instead tí màá fi máa bẹ́ni yẹn sọ̀rọ̀ mi ò bínú mi ò bàjá mọ́ but ó tiẹ̀ sún sẹ́yìn kí breathing space wà. Yes. Ó má di pé à ń pàdé kó kàn wà I'm not fighting and I'm not angry. Exactly. Ó kàn wà ní àjà rẹ̀ ká má ta síra mọ́. Ó better for your mental health. Which is better. Yes. Yes ma. I appreciate you, mommy. Love you, ma. Bye. Love you more, my darling. One more call. Àwọn méjì tí mo ní mo fẹ́ pè. One more call, okay? Okay, àwọn èèyàn méjì tí mo ní mo fẹ́ pè, okay, mo ń pè kan sí, okay, èèyàn kan sí. Torí miss kan pọ̀ gan-an bọ̀ mi fẹ́ kí program wa máa pẹ́ jù. Àwọn tá bá ti pè tán bá ti gbá aago. Okay, ẹni yóò gbá aago. Ẹ jẹ́ á pè ẹnìkan. Tó bá ti gbágo that's it ló bá tán nìyẹn. Ẹ̀yin obìnrin ẹ jẹ́ yára wa ní brain ọkùnrin náà tó bá ṣẹlẹ̀ sí ẹ jẹ́ yára wa ní brain ṣeré àkàn sọ pé ọkùnrin àti obìnrin nìkan kọ́ ṣeré ni tí ò bá strong àwọn náà gbágo no more cough kò sí course kankan mọ́ ṣeré ni tí ò bá strong ẹ jẹ́ kí n fira mi ṣe example láti bí ọdún 3 plus tí ìyá Ondo tó ti ń torment mi yóò gbé mi sórí social media ọ̀nà ṣe mú mi dé láti sẹ́yìn ni kí ọwọ́ orú mi ṣùṣùṣù wọ́n ṣe mú mi dé láti sẹ́yìn ìgbé mo fẹ́ wá ṣe gba green card èmi tí mo ti ní pálí ìlú yìí láti the early 90s ẹ wo emotional torture yẹn ni tí ò bá strong ẹlòmíì gan lè ti ṣe rẹ̀ léṣe ẹlòmíì lè ti para ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò we make this the last call. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. 90% mo kí gbogbo
our elections, both home and abroad. So it's, ẹ kú gbádùn gbogbo alájì o, ẹ kú gbádùn alájì o. A rí gbogbo bẹ́ẹ̀ ṣe gbádùn o. Àwo lórí YouTube. Ẹ̀yin ti UK. Ẹ̀sùn kìíní kan ṣe rí mental emails, I understand. Bẹ́ẹ̀ni. Who are rampant gan these days, I understand. Láàárín ọkùnrin àti obìnrin. But 75% àwọn nǹkan tẹ́ sọ ní alẹ́ yìí, gender mi gangan ló bá wí. I understand. Yes. Ọkùnrin ló bá wí. I understand. Bẹ́ẹ̀ni. Ojú kòkòrò ó pọ̀ gan táǹsì yìí. Mo sì wà ní pátí ní kínní. Mo mọ nǹkan táwọn ọkùnrin ṣe fáwọn obìnrin bẹ́ẹ̀. I understand. Yes. Tó dẹ̀ níyàwó ńlé. Can you imagine? I understand. Yes. Tí ọkùnrin yẹn tó bá kó àrùn ní pátí yẹn. Ìyàwó ẹ̀ ló máa kó lọ bá. Ìyàwó àtọmọ. Yes. Délé. Mo agree. Ẹ mọ̀ pé àtijọ́ ọjọ́ yìí tẹ́ ti máa ń sọ̀rọ̀ obìnrin. Èmi yìí ni first time tó jẹ́ pé èmi máa bá àwọn ọkùnrin wí. Yes. Yes. Ipe tójú ẹ bá wà níbì kan jẹ́ kí ojú ẹ torí ẹ mọ̀ pé mo máa ń sọ lórí program yìí máa ń sọ pé èmi ò ní ẹ̀mí obìnrin. I understand. So but eléyìí tẹ́ sọ yìí kódà gbogbo àwọn ọkùnrin tá wà lórí program yìí ní alẹ́ yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kí là ń wá káàkiri kí là ń wá kiri tí ò sí nínú ilé wa ìjọ mélòó la fẹ́ lò nínú ilé ayé so ajá èmi ò fẹ́ sọ̀rọ̀ jù because àwọn èèyàn ti sọ̀rọ̀ gan máa dákẹ́ so mo dẹ̀ fẹ́ kí ẹ̀gbọ́n mi bàbá mi fún birthday wọn gbé lágbára Ọlọ́run àṣeyí ṣàmọ́dún òkè lọ́lá wọn máa lọ kò ní wá sí ẹ̀yìn kò ní fi gbogbo nǹkan tó ti dáwọ́lé tó ti yọrí sí rere kò ní di ọlá rẹ̀ yìí iwájú báyìí. Ìyàwó mi, I'm blowing kisses to you. Ìyàwó mi, ìyàwó alálùbáríkà wálé. Lọ́lá wọn máa lọ. Àmín. Látòrí bàbá mi, Aláàjì, bàbá títí ní Aláàjì Ridwan Alẹ́ṣinlọ́yẹ. Ọlá wọn náà iwájú ló máa lọ. Lọ sẹ́yìn. Lágbára Ọlọ́run. Ẹ̀yin tẹ́tẹ́ sísá mi náà iwájú lọ́lá yín máa lọ. Lọ sẹ́yìn. Gbogbo àwọn followers ní iwájú báyìí la máa lọ àní lọ sẹ́yìn. Àmín. So alájà ẹjọ́ ẹ bá mi pọ́ìntì èèyàn kan jáde tẹ bá rò máa fún ẹni yẹn ní 100,000 ní àárọ̀ ọ̀la láti fi celebrate ẹ̀gbọ́n mi ìpè kò bá jẹ́ pure water ló ń tà kò bá jẹ́ rìn tèmi máa fún ṣẹ́tì. Okay. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Yeah, so no more calls, no more phone calls. Cherry, as I was saying, you could be going through what I went through as well. And I'm still going through it. Cherry, thank God. I have a psychology major. Not everybody. Lolemo. Àti pé Cherry, mo ní Islam. Àti pé like the way I was brought up, le gan kí ọkọ̀kọ̀rọ̀ pé bí pé òun lè break mi. Ṣé o pé mo ò kí ń roni? Ta ló máa dùn kí a máa gbé èèyàn sí orí social media? Going to 4 years now. Àtàwọn ọmọ èèyàn àti gbogbo Cherry psychologically. Ìyẹn gan lásán. Ó lè jẹ́ kẹ́lòmíì go into depression. Ó lè yẹ ẹlòmíì ní wèrè. Ṣùgbọ́n mo dúpẹ́ f'Ọlọ́run. Ìpè Ọlọ́run ọba ò dójú àdúrà tì mí. Ẹni yóò dẹ̀ stop. Cherry, there are some àwọn èèyàn bẹ́ẹ̀ wà tó yẹ pé bully ni wọ́n. Ẹ ti rí wà bẹ́ẹ̀ yẹn lọ́wọ́ wọn láti kékeré. Bully ni wọ́n ojú wọn ò rí nǹkan tó dáa. Kéèyàn pa irọ́ mọ́yàn.
ipò ṣe mú èmi dé láti sẹ́yìn ìlàlejò ọmọ tó wà lọ́wọ́ mi ó ní mo bí fún ex ọkọ òun fún ex husband òun kó lọ ṣe DNA ó sì ń gbé ọmọ yẹn èmi tí mo ti nípa ní ìlú yìí láti early 90s nípa ní Amẹ́ríkà ti wà lọ́wọ́ mi kẹ́ni ìdẹ́ kí ọdẹ máa ṣe kí ọdẹ máa mójú kúrò kí ẹ máa mójú kúrò ṣebí torí social media lẹ́ rí ti messages inú kíní every night ó lè jẹ́ kẹ́lómi ìyá wèrè ṣeré I'm saying this in observance of World Health Mental Health World Day òun lè ní ẹ jẹ́ ká tọ́jú health wa bá a bá sì rẹ́ni tó ti ya wèrè dìgbòlugi bóyá bipolar bí nǹkan kan ń bàjà ẹ má jẹ́ ká jẹ́ kó búlí àwa káwọn ẹni tó ní kọ́ lọ mú so torí èmi ò gbọ́dọ̀ jẹ́ ex ọkọ irú èèyàn bẹ́ẹ̀ yẹn kí àwọn ọmọ tó lọ bí fún mi wá wà tí ẹni bẹ́ẹ̀ yẹn máa ti wá nǹkan ṣe sí torí ẹni tó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fáwọn ọmọ lọ́mọ tó dẹ̀ ń ṣoríṣiríṣi wàhálà ìjọ tí ó bá ṣe yóò ṣera ẹ̀ ní nǹkan tí mo kàn wá sọ fún ìwà ọ̀yọ̀ jù yẹn lọ ẹ̀yin obìnrin mental health wa ẹ jẹ́ ká mú lọ́kùnkúndùn o ẹ má jẹ́ ká gbọ́rọ̀ ara lé ọkùnrin jù gbogbo ọkùnrin kọ́ ló rí bẹ́ẹ̀ mo sọ o bẹ́ẹ̀ náà dẹ̀ ni ti àwọn ọ̀nkú tó gbé ẹjọ́ ìyàwó wọn wá ìyàwó ló dalẹ̀ ọkọ ṣé káwọn gbà padà my answer is no ẹ má gbà padà bí ẹ bá sì pé àwọn ọmọ yín ti dàgbà ni àwọn ọmọ tó bí fún yín gan ọ̀dọ̀ ọmọ tó bá kéré tíyàn bá má rí ẹni yẹn kò bá àjọmọ àlè as long as tó bá ti má rí ẹ ó máa tọ́jú àwọn ọmọ ẹ̀ tí tó máa fi dàgbà ni the kids are innocent èmi ò bá ní bí a kẹ lọ ṣe DNA gan torí obìnrin bẹ́ẹ̀ lè pa yín èmi gẹ́gẹ́ bí ẹnìkan ẹ má gbà padà èṣù kọ́ èṣù ló mú tí ò fi alarm system tẹ́ máa ń set èṣù ló mú tó lọ gbé àwọn ọmọ tó máa kó ẹrù èṣù yẹn náà kò jẹ́ iye òjì tó fi gbé tírélà tó fi kó gbogbo ẹ̀ tó kó lọ ọ̀dọ̀ ṣíkúùdì ní Alaba market èṣù kọ́kọ́kọ́ wọ̀láì ìjájọ́ bá dà fún kọ́ dà fún ọdún bá tó jáde ẹjọ́ lọ sọ́dọ̀ àwọn fámìlì ẹ̀ wọ̀láì bó ṣe wà nù kíní ẹ̀ gan ni kẹtì ẹ ti tètè divorce ẹ̀ kẹtọ́ gba kíní insurance kọ́ máa lọ fẹ́ gbà kankan kò ẹ̀ dájú sí nǹkan kan nínú gbogbo ń tẹ́ gbà ìdájọ́ tèmi nìyẹn then ẹni tó wà ń bí báyìí èmi á ní pé first and foremost náà kẹ́ni ẹ̀kọ́ ọkọ lọ fún counseling àwọn ẹni tó súnmọ́ ẹni yẹn gan ju èmi lọ kó encourage kó lọ fún counseling thank you for the star ọlọ́wọ́lé barus ẹ jẹ́ kó lọ fún counseling ẹni yìí lùzọ ọmọ àgbàlagbà kò ìpọ́dún mẹ́ta wọ́n lọ lóyún ṣàmìyàn lè sọ tó èmi kọ́kọ́ wò pé oyún tóyún ló kàn ni because ẹni risk ni bọ́ṣẹ́mọ̀ ẹni tí bàtà gbé ń ta lẹ́sẹ̀ ló mọ̀ ọlọ́run ò ní já ṣòfò ọmọ àdúrà ni mo ṣe fún gbogbo àwa abiyamọ torí ẹni kálukú ẹniyẹn ló mọ bó ṣe ń tà wọn ó wá lóyún ọbí bèjì wá lọ nàìjà ọkọ wa ni ẹ ó fòun sílẹ̀ fọ́dún kan tó jẹ́ pàjọ ọmọ wọn ni ẹ tó tún wá mú bí area sister lọ́kọ́ fẹ́ ilé tọ́tà pé kọ́ má bàa máa rántí ọmọ yẹn mọ́ kí memory yẹn kúrò ńbẹ̀ owó tó ṣẹ́kù tíyàwó fẹ́ máa fi ṣe business ẹni tó kọ́ lọ fẹ́ ó ti ṣí restaurant fún ó tún wọkọ̀ ẹ̀ tún wá gbójú gbáyà má ni ẹ ó fi hùn sílẹ̀ fọ́dún kan ẹ̀yin obìnrin ẹ̀yà ayín brain gbogbo ọkùnrin kọ́ ọ àwọn ìyàwó ọlọ́lùbáríkà wà o àwọn ìyàwó ọlọ́lùbáríkà làwọn fẹ́ o àwọn ìyàwó mi méjì ló wà lórí bíbá ìyàwó ọlọ́lùbáríkà dẹ̀ làwọn méjèèjì wàláì àwọn aya tiwa nísẹ̀yìn òrò ìyàwó ọlọ́lùbáríkà ni wọ́n àwọn ìyàwó gidi téèyàn fọkàn tán ni wọ́n tó máa ń dúró tọkùnrin gbágbágbá tẹ́ pé àdúrà làwọn kan ọgọ́ máa ń ṣe fún wọn àdúrà làwọn kan máa ń ṣe fún wọn so kò jẹ́ bó ṣe jẹ́ èyí tá a rí lè ní nìyẹn o Ìbàdàn à ń kú ẹ sí lórí prógráàmù lẹ́nìí bọ́ ẹ máa gbọ́ ẹ gbà padà èmi ni mo sọ bẹ́ẹ̀ táwọn ti ìlú òyìnbó yẹn kọ́bìnrin yẹn kọ́kọ́ lọ fún counseling náà kọ́kọ́ lọ fún counseling náà tó láwọn ẹnìkan ní àwọn obìnrin lo nǹkan fọ́kùnrin ẹni bàbá lo nǹkan fún gan
ọkùnrin ẹ̀gán ti lójú kòkòrò ni ó ti lójú kòkòrò ni ọkùnrin tí ò bá lójú kòkòrò wọn nílò nǹkan fún ìdájọ́ mi nìyẹn so ẹ jẹ́ á gbọ́ kíní ká fi gbé kíní kúrò lẹ̀ ká ṣùgbọ́n náà rọ̀bíkà ká gbé kúrò lórí kíní. Salamu alaikum warahmatullahi wabarakatuh. ẹ jẹ́ ń tan spíkà a ti ṣèpolówó kíní journalism ẹ̀yin tẹ́ bá tún ní the phone number ẹ pè mí a ti ṣèpolówó tí nǹkó kúlíkúlí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bá ní the phone number ẹ pè mí ó wà lórí kíní òun la fi bẹ̀rẹ̀ show so ẹ jẹ́ káà náà ṣèpolówó Alesta TV náà káfí ẹ náà káfí kókó ọ̀lẹ̀ ṣẹ́gbọ́. Ara alẹ́ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé èrò ìdùnnú ni Alesta TV máa mú wá fún wa ẹ̀yin ará alẹ́ fún àwa tá a fẹ́ ní àǹfààní kan tàbí méjì láti ran iléeṣẹ́ Alesta TV lọ́wọ́ pẹ̀lú àwọn nǹkan mèremère tó ń ṣe ó ń ṣe empowerment ó ń empower àwọn oríṣiríṣi èèyàn àwọn ọlọ́jà kéékèèké tá à ń pè ní àwọn small business skills ó ń support àwọn sickle cells àwọn opó ìyá wa máa ń support wọn wọ́n dẹ̀ ń create awareness tá à ń pè ní true life story fún oríṣiríṣi nǹkan àwọn aráalé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká darapọ̀ mọ́ iléeṣẹ́ Alesta TV Alesta TV wà lórí gbogbo platform tá à ń pè ní TikTok Alesta TV ní orúkọ wa lórí TikTok ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ join káwọ gba àwọn videos tó ń ṣe ká share ká like tó ló lè ṣèwúlò fún àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ tiwa náà pẹ̀lú àwọn ìmọ̀ràn àti àwọn ọ̀tọ̀ rírí ayé tó ń gbé wá ẹ jẹ́ ká lọ sórí YouTube Alesta TV ní orúkọ wa lórí YouTube ẹ jẹ́ ká subscribe sórí gbogbo àwọn pages yìí pátá kájòkó ká máa wo àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ń ṣe ẹ jẹ́ ká lọ sórí Instagram Mumsy àwọn ọmọ alálùbáríkà lórí Facebook a ní Alesta TV Imana Alesta TV Òṣùpá Àdínníwùmí Alesh Su Alesh Alesta TV backup page Alesta TV loyal lovers Sarah Adiola Alex Alesta TV group ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ darapọ̀ mọ́ gbogbo àwọn platform yìí pátá ká dẹ̀ máa share ká máa like ká máa comment nídìí èyí ó máa ṣèwúlò fún àwọn tó wà níta gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lẹ́ẹ̀kan sí on create awareness on support àwọn sickle cells on empower àwọn ọlọ́jà kéékèèké on dẹ̀ ń ṣe empowerment ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká gbàgbé tá a bá ní story kan tá a fẹ́ wá sọ pẹ̀lú ìyàwó alájọsọ̀rọ̀ látàwọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé nǹkan dáadáa náà máa ń gbé wá sórí ètò àwọn ìmọ̀ràn àwọn ìrírí ayé tó máa ń gbé wá pé ẹ fẹ́ ṣe experience yìí sódà àwọn tó wà níta náà a máa fi ṣe ìkọ́gbọ́n ẹ má jẹ́ ká gbàgbé fáwọn tá a fẹ́ ran iléeṣẹ́ Alesta TV lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kún alájà ìyàwó ìdùnnú àgbáyé alájọsọ̀rọ̀ látàwọn àbẹ̀kí àdèmọ́ sí àwọn ọmọ alálùbáríkà ẹ jẹ́ ká kún wọn lọ́wọ́ kí iléeṣẹ́ ẹ̀kọ́ tún lè gbèrò jù báyìí lọ account number wa ní 0123677469 0123677469 Surat Wumi Alesh lórúkọ account number yẹn GTB account lẹ́ẹ̀kan sí 0123677469 Surat Wumi Alesh ẹ má wá jẹ́ ká gbàgbé o tá a bá fẹ́ máa gbọ́ oríṣiríṣi ètò tá a bá fẹ́ máa gbọ́ oríṣiríṣi nǹkan tó ń kọ́ wa lọ́gbọ́n ẹ jẹ́ ká máa join live show wa ní every Monday to Saturday 7:30 p.m. Naija time every Monday to Saturday ní kẹ́ jẹ́ ká máa join ètò láti máa gbọ́ oríṣiríṣi nǹkan ìdánilẹ́kọ̀ọ́ ìṣínilórí bá a ṣe ní ṣìwàwù láwùjọ bá a ṣe ní ṣìwàwù láwùjọ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká darapọ̀ mọ́ iléeṣẹ́ Alesta TV ká lè kọ́ ẹ̀kọ́ tó péye ó dàbọ̀ ìdùnnú àgbáyé ìkọkùn oníṣẹ̀mí ó dàbọ̀. ẹ ṣeun thank you my able PRO so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó jẹ́ ká bẹ̀rẹ̀ ètò yìí pẹ̀lú bismillah tó bá a mú débi tó dé pẹ̀lú alihamdulilayi mo dúpẹ́ lọ́wọ́ yìí star givers mi our chief star giver Ọláwálé Marus wàràfànàwó mọ̀kánù àlíyà brother mi débọ̀ elder ìmọ́dòye èmi ni mo fún wọn lóye yẹn mo pàápàá ajá ewé àkókò thank you brother mi débọ̀ elder for the star and gbogbo ẹ̀yin star givers mi mo dúpẹ́ o wàràfànàwó mọ̀kánù àlíyà òkè lọ́wọ́ afúnni ń gé òkè lọ́wọ́ yín ò máa lọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mi pè wọlé láti gba àwọn tó nídìí ìmọ̀ràn nímọ̀ràn fún awareness mental health kìíní wa in observance of that mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín náà ẹ dákun ṣe rí pé máa tọ́jú ara wa nìkan kọ́ mental health wa náà ó ṣe pàtàkì anything tó bá ń gbé wàhálà bá wa àbírònú ẹ jẹ́ ká gẹ́rì díẹ̀ bójú rẹ̀ kọ́ la ní máṣu mátọ̀ ló ń kó wàhálà bá wa ẹ jẹ́ ká ṣí sílẹ̀ bójú ọmọ ìyá wa ló ń kó wàhálà bá wa ẹ fi sílẹ̀ sáàyè ara ẹ̀ thanks for the star bójú ọkọ ní òfin aṣu ní òfin tọ́lá ọkùnrin mi wà tí wọ́n máa ń jealous ìyàwó wọn ọkùnrin mi wà narcissist ni wọ́n ò fẹ́ lọ síwájú ọmọ máa put yàn down ní ẹgẹ́rì díẹ̀ bó jẹ́ ìyàwó náà ni ló narcissist pàmí nkú obìnrin
àwọn ló ń kọjú bọlé olóògùn kiri ní ò fẹ́ jẹ́ gbádùn ẹ ṣí sílẹ̀ kẹ́lẹ́ dànù ẹlẹ́dànù kò jù bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́n ọba kò ní fi wá mú o àwọn ọmọ wa ò ní ṣìyàn àwa náà ò ní ṣìyàn o a ní rógun akúrọ́mọ́nita kò ní a ní ṣe o eléyìí ní àní kó àgbákò ẹ̀ ọlọ́wọ́n sì máa gbé wa jẹ́rí àwọn ọ̀tá wa ni wàláwù yásímù kàmínà nas wàyí náà jú ń dáná làwọn múlíkàlìbò náà ẹni tó bá ní báwo láṣẹṣe ọlọ́run ó gbàgbára lọ́wọ́ wọn àríyàmú à ń lọ fọ́mọ kò ní ṣẹlẹ̀ sẹ́mi àti yín ẹ ṣeun thank you very much I love you bye for now.